àṣeyà ṣàfù tiẹ̀ tí ìdájọ́ kankan rárá bíi mélòó lẹ́yìn 1 2 3 4 5 6 7 ní àṣàfù dá yóò sì mọ gbéraga láàrin àwọn èrò. 1 2 3 4 5 6 7 8 èyí bó ṣe pọ̀ 9 10 11 láàmì POS mọ̀ ti dájọ́ gan-an owó ń bẹ́ǹgì POS ká mú parọ́ ẹ̀rọ láàmì yóò sóríire ó ṣe dáanu. Ganiyu Ganiya Ganiyu Ganiya ẹ bọ́ tààrọ̀ lọ ọjà ẹja mọ̀ lọ. ìlú àtàkùn àwọn káàdì lọ́wọ́ ó ní ọgbọ́n tí mo wọ́n ń sá ni mo kó báyìí. kí ni ká fi káàdì tuntun ṣe báyìí. àkábà tún rí kọ́sítọ́mù nǹkan. ẹja tó tè mọ́ ọ lọ sẹ́mu pààrọ̀ lọ́jà ìsìn láwọn èèyàn sọ pé family meeting kan dé o àwọn fẹ́ sòkú kan àwọn òfowó dájọ́ lónìí àwọn sọ́mi yìí ńlá kó káàdì rẹ lónìí àwọn kan ẹ̀sẹ̀ gba ṣọ́ọ̀bù ńbẹ̀. ẹni sọ́mi yìí sọ́mi yìí gbogbo ká ṣiṣẹ́ wọnú ọjà àwọn ará sọ́mi yìí kì í sí ìyá àwọn owó tí wọ́n tètè dé láàárọ̀ àwọn èèyàn tó máa ara pa. ẹ̀sẹ̀ àjà mọ́ lọ láàárọ̀ yín kọ́. ó wà lọ́wọ́ ẹ̀wọ́ nù báàgì. àyìn bẹ́ẹ̀ ń bí lóòótọ́ kọ́dà ó ti fẹ́ tọ́nu rẹ̀ ẹ lò bẹ́ẹ̀. ṣé sà ń kọ́ nǹkan. ọjà mọ́ lọ. ọyà àdúrà. ó tọ́ ni o ẹ jẹ́ àgbàdo. orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù bàbá lọ báyìí bọ́ bàbá lọ o gbogbo àwọn tí wọ́n dájọ́ sí wa lọ́wọ́ jẹ́ wọ́n tà lónìí kí wọ́n dájọ́ 6 ìtọ́fẹ́ dájọ́ 3 tẹ́lẹ̀ jọ dá 10 bó ti rí nù ká láyọ̀ ká síbò láyọ̀ ká má rí ìdààmú kankan Jésù Olúwa wa àmín. No Ganiya mẹ́kùẹ́ ẹ̀jẹ̀ mọ̀ lọ. Ganiya ológe oge rẹ̀ gan tiẹ̀ sáná lónìí. mo fẹ́ mọ sáná sáwọn kan sẹ́wọ̀n àbẹ̀tì lẹ́ lọ́wọ́ mi ṣé oúnjẹ jẹ́ náà lọ díẹ̀. oúnjẹ lọ díẹ̀ lóúnjẹ òfò tó ṣe lẹ̀ Ọlọ́run ní sí ọ lẹ́yìn òfò ni o irú oúnjẹ tó ṣe má ṣe irú ẹ̀fẹ́ mi mọ́ àgbákò lélẹ̀ tó ṣe. má bínú ọkọ mi kówó pé lè náà ẹ ṣe dídédé lè jọ wa. kówó pé o kì í sùn mọ́ máa ń tàn ṣe o do better some other time do better I'm begging you ọkọ mi because irú nǹkan tó ṣẹlẹ̀ yìí nífẹ̀ẹ́ kó ṣẹlẹ̀ mọ́. wọ́n dà ti gbọ́ ẹ̀pá ńlẹ̀ wo jẹun tán. ìpá ńlẹ̀ wo. ṣé o ti fọ abọ́ yẹn nígbà tó jẹun tán. irọ́ nígbà tó sáàfù mi lóúnjẹ níṣẹ́ ló fi kankan àti ọṣẹ sí pé tí bá ti ṣe tán kí n fọ. ọbẹ̀ yẹn òyìn wẹ́. mo yọ sí owó yìí. ìfẹ́ kí ròmù ọ̀pá kò ní iyún kò yún. èmi ò fẹ́ kí ròmù ọ̀pá ọ ni. ó gà ẹ́. ó hà ó. ó bá ṣáà ti ṣe tán bẹ́ẹ̀ dèdè ti lọ bẹ́ẹ̀ focus ọkọ mi. one in town focus b. ọkọ mi ìkéde pàtàkì tí yóò sanwó fún jọ̀ọ́ mo fẹ́ dé ọtẹ́ tí ẹ bẹ̀rẹ̀ jẹ́ ló ka gbọ́ mo mú ọlọ́mú ń bẹ ọkọ mi jọ̀ọ́ pé ní ṣopọ̀ sàn gangan o mi dè ní ṣopọ̀ sàn gangan jọ̀ọ́ dúró bá ti fẹ́ o ṣẹ́ dúró bá kẹ́ ṣe mistake ní gbọ́ kò bá dédún àbọ̀ ẹ̀yẹn yóò dédún kò bá náà sí. ní sùúrù mọ́jọ́ pọ̀ ju agbára mi lọ wọ́n àdán ṣe bẹ́ẹ̀ ní sáré subtitle rẹ̀ ipe ibikíbi tí n bá wà tí n bá ti gbọ́ tán yìnbọn kòbákòbá. bẹ́ẹ̀ni wẹ̀dọ̀ bẹ̀lẹ̀ gọ́gọ́ta kan bá ti rí ní ẹ̀ báyìí kí n dọ́jì sí ọgọ́ta bá rí tí kò sí mú wọn lọ tán wẹ̀dọ̀ jáde ṣọ́ọ̀wẹ̀ wálé ẹ̀ jẹ́ lọ. iṣẹ́ ọlọ́pàá ò gbà bẹ́ẹ̀ sorry to serve Nigeria. it's not by force. it's by energy. it's by force. má ṣáàkú in anything you wọ́n bá ṣe mẹ́ṣọ̀ fi wé kú kẹ̀mẹ̀jẹ̀ lọ. kúkú ń dùkú ṣe wé gẹrugẹru ni torí gbogbo mọ́kùmọ́kù sáfùnbọ̀n tó ń ṣe yìí ò sí nítorí Ọlọ́run torí pé mo sì ń gbọ́n lé ọmọkùnrin náà tán tá a bá sì wà lórí tọ́lẹ̀tì náà tá a bá ń tọ́lẹ̀tì lọ́wọ́ ìmọ̀ kan tọ́lẹ̀tì ní púnpúnpún tá à ń fojú rẹ̀ tó fi ń pariwo lérè tá a fi ń gbéṣẹ́. ó yàtọ̀ lẹ́jọ́ ọkọ̀ mi ló dá gbàdúrà máa ti lọ. bàbá ní orúkọ Jésù àpátápá àrá ẹni bíi ìsáàdì lórí ayé ọkọ mi mo dúpọ̀ ló àgbà ọpẹ́ wa bó ṣe ń lọ yìí ọkọ mi bá mi ṣàìnú ẹ̀ bó ṣe lọ jẹ́ kó bòde pàdé o bí o lè má bọ̀ níwájú jẹ́ kó máa lọ lẹ́yìn bí o lè má wá bọ̀ lẹ́yìn jẹ́ kó máa lọ wájú àbọ̀ ò ní bà ẹ́ ọkọ mi mo ní àbọ̀ ò ní bà ẹ́ ní orúkọ Jésù ọkọ mi. ẹ sì mi àríwó yìí ní mo fojú rẹ hàn mọ̀ bolo kọ́ ọmọ ké kó tún wá máa ké lójú màmá. dèdè náà wọ́n àdúrà ẹ̀ pọ̀ jù. ṣáà lọ kí ẹ dọ̀ bọ̀. ìgbọ́n tó fẹ́ kọ́ bà mí ìbọn tèmi ọ gbà ọ lé. lè ṣe kálọ̀ máa rọ̀ ṣì ẹ lọ lọ́dọ̀ wọ́n bà mí lọ́dá. torí tàtàtà tí yọ ṣẹlẹ̀ tọ́lọ́ bá ní kí n gba kóbákóbá kóbákóbá lọ́wọ́ mi olórí ọkọ̀ sàbáìnà focus b ká lọ́wọ́ bọ̀ láyọ̀. ẹ̀yìn ọ̀ wá sọ pé ẹ̀kún
ọ̀gbẹ́ni tàtàtà lóru tá a fi ń bọ́ṣẹ́. bẹ́ẹ̀ni ẹkùn ọ̀gbẹ́ni tàtàtà lóru tá a fi ń bọ́ṣẹ́ olórí ọkọ sàbáìnà ó pa kàlàkàlà ọdún la kó wálé bẹ́ẹ̀ni ó ṣe báyìí ọwọ́ abẹ́ tán pa kò ní bàjẹ́. wọ́n ṣí ọkọ mi lórí wa kò ní bàjẹ́. focus me wọ́n ní táwọn èpè méjì lórí kọ́kọ́ la gbé yìí kí ṣì nìyẹn. Ganiya. Ganiyu alájọ yìí dé. Ganiyu alájọ yìí ti dé. ẹ ṣe fowó yín pamọ́. ẹ fi owó pamọ́ lónìí kárí pé rere lolúwa. ẹ yẹ náwó ká tí màá jẹ́jẹ́. ẹ fi owó yín pamọ́ gbogbo oníjàkújẹ. Ganiyu alájọ yìí ti dé. ẹni tí ò fi owó pamọ́ kò lè ṣe nǹkan rẹ̀. bẹ́ẹ̀ni à ń gba bísíìsì. à ń gba bitcoin. a sì ní kọ́sẹ̀pù. ẹ lè sẹ́ẹ̀lì ẹ̀ wọ́lẹ̀tì. a ní bẹ́ẹ̀bẹ̀. à ń gba anything. Ganiyu alájọ yìí dé. ẹ má fi owó dòbò. Ganiya Ganiyu. gẹ́rẹ́gẹ́dẹ́ ọlọ́run ó wò yé pọ̀ gẹ́rẹ́gẹ́dẹ́ Ganiya Ganiyu gẹ́rẹ́gẹ́dẹ́ ọlọ́run ó wò wá pọ̀ gẹ́rẹ́gẹ́dẹ́ Ganiya Ganiyu gẹ́rẹ́gẹ́dẹ́ ọlọ́run ó wò wá pọ̀ ẹ̀lẹ́ ẹkúnjẹ́ mẹ́ta a gbọ́ pé wọ́n ní $25 náà lẹ́gbà láti ibi ọdún mẹ́ta lẹ́ ti ṣe ìyàwó mélòó lẹ́bẹ̀ẹ́ dá. máa fowó pamọ́ mọ́ sí. ẹ máa rí yín létà ẹ dákun. bíi tí bò. ó dájọ́ kan. ẹ̀ dá nǹkan kan. ó dájọ́. ẹ̀ dájọ́ náà. jẹ́ kí àlùfáàsì ẹ̀ lọ́gẹ́rùn orí ẹ̀ ó ti ń jọ wèrè bọ́. Ganiya Ganiyu. ṣé ẹ gbádùn ta ni ó gbèrín fún yín. ẹrin tẹ́lùkú bá dá lọ́mọ ẹ̀ gbé lọ bá àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ kọ́ ọmọ dáná wọn. ẹ dákun ìṣòro ọmọ yìí pọ̀ gan o. gidi. mo gbọ́ nínú ìtàn rẹ̀ pé àjọ tó ti ń ṣe yahoo bíi ọdún mẹ́ta wọ́n ní $25 kan péré ló gbà. iná ní fi ń dàdúgbò láàmú láti gbà náà ebo orí tọwọ ní kàtífì ọ̀pẹ́rẹ́sì àwọn ọmọ. olórí ibú tí olówó lọ́wọ́ ti ń ṣe pink clip. olówó ẹ̀ sáàgì. ó wọ́n wọ̀ ọ̀pẹ́rẹ́sì. adáàdó òsì. nonsense. ó sì bẹ̀rù orin láti rò bá ti kọ́sítọ́mà rẹ̀. ó bẹ̀rù kọ́sítọ́mà pa tí mo mú jó gidi gan ni. ọbọ ọ̀rẹ́ mi náà tí mo tún ṣe bí ìgbà táwọn ègún ń kọrin tí mo ti gbà pàpàpàpàpà. ọ̀pá sàn ni. ó lọ sí. Ganiya. Ganiyu. Ganiya. Ganiyu. Ganiya Ganiyu alájọ ilé. àmọ́ kí ló dé tó jẹ́ mẹ́ta náà lẹ́ni kí n kọ́ bẹ́ẹ̀. ó bá jẹ́ mọ̀mọ́ ni mọ̀mọ́ èdè mẹ́ta mẹ́fà mọ̀mọ́ máa ń dà. ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní pé ọjà ò yá àgbà tí mọ́mí dẹ̀ ti travel ló ti rí bẹ́ẹ̀ ojúmọ́ mi làwọn èèyàn máa fi ń rajà. ẹ sì sí ọ pé kò ń ṣe kó bóyá ẹ fẹ́ yọ sẹ́gbẹ́ kan. báwo mo ṣe máa yọ òun màmí èlò ló ń pa tí mo fẹ́ máa ṣe bẹ́ẹ̀. ó mọ nǹkan lóòótọ́ la jẹ́ ọ̀wà. kò sọ́jà ni. sórí ojú kan náà ni wà àti mọ́mí ẹ̀ ni ó kàn sọ pé ojú mọ́mí ẹ̀ làwọn èèyàn fi ń rajà nínú ojú kan náà lẹ́jọ́ ní ó ti yẹ wàá rí mi màá sáwọn ọ̀rọ̀ kan fún ẹ wọ́n nà wọ́n. orí ìwọ̀n nà wọ́n. wọ́n nà wọ́n. wọ́n sún nà wọ́n. wọ́n nà wọ́n ègé. kí ni wọ́n nà wọ́n. wọ́n nà wọ́n ègé. me and you. ègé náà ni. ẹ sẹ́ra ń yọ ọmọ tí mò ń sọ. ègé náà ni. ẹjọ́ sẹ́ má bínú kí ni mo fẹ́ rí yín fún. lọ́dọ̀ béèrè dáhùn náà. bí ó ṣe máa tàlùbọ́sà àtàwọn bá wà ṣébí ni ò sí mí ní. ẹ tó bá fẹ́ sọ yìnyín ò ṣe sọ àárín. Ganiyu sọ́ra rẹ o bó bá tẹ̀ wá fẹ́ rí yàn ọmọ tí ìdí rẹ̀ yọ tó yìí náà lọ́wọ́ wá rí ọ̀rọ̀ ọmọ tí ìdí rẹ̀ pariwo kó o rí. àwọn tún sọ pé ẹ ó rí o sì ti gbàgbé pé dọ́gà yẹn ní Ganiyu àwọn méjì ló mọ lẹ̀ pọ̀ ní. Ganiyu mọ̀ mọ̀ gbogbo tó bá ti shoot out lọ́mọ rànjú mọ́. Ganiya kí ló ń ṣe báyìí fún káńtà ti dí mi lójú ìrìn bí mà bóyá nǹkan kan shoot out wọ́n lọ ń kọ́ọ̀lù attention ló Ganiya. ló Ganiyu. ajọ́ mọ̀ wá. ọ̀dà ẹ wò. ẹ mú àlùbọ́sà mọ́. ẹ lọ báyìí ẹ lọ báyìí kí mo wò yín ẹ lọ báyìí. tímátì mi ti kú tí ẹ lù so ẹ má wẹ̀yìn. láàrẹ̀ kiri aláàkà ìyá mi ná kí dẹ̀ ṣẹlẹ̀ náà yìí. oúnjẹ kan ṣọ̀gbọ́n bá mi mú fùfú mẹ́rin ẹja wẹ̀wẹ̀ ní titus ibo ìrù kẹ́ bá mi fi ẹran méjì náà titus. ìyá mi náà ayé dáadáa mo ti lọ ti dúró ná ẹjọ ná ìgbà kó ń ọdà so o ti gbọ́ orin kómi trend kan kó sọ pé má jí ṣòlówó kò lè spend on your own má jí ṣòlówó kò fẹ́ fi sanwó èèyàn oúnjẹ kó o fẹ́ rà àbí mi mo fẹ́ sanwó rẹ̀
èṣù ọmọ ọkọ mi ọkọ mi olówó bí aya rẹ̀ ìwọ bí máa jí tèmi ìwọ ẹ̀mẹ̀sán èṣù ẹ̀fọ́ káwá jẹun ní bòbè. Ẹgbẹ́ni wàá ti dúró kémi ọ̀dà kó tó mọ orú nǹkan kó fẹ́ ọ̀dà kó wá fẹ́ máa ọ̀dà ju èmi ṣé orí ìyá mi náà ayé dáadáa ojú ni tí ọ o fẹ́mi ní ẹ̀bà kan èló lẹ́ran èló lẹ́ja fún mi ní ẹran kan àti pure water kan kí ni mo pè é so èmi á sanwó ti tèmi ó lè bá ṣe bó ṣe fẹ́ o bóyá òun ló fẹ́ sanwó ṣùgbọ́n kó bá ti fẹ́ jẹ fùfú kan ẹran kan pure water kan èmi máa sanwó èwo ló fẹ́ ń bẹ̀ ìkọ́lá ìṣèbáyà bó ṣe àríre ni ó dẹ̀ ti jẹ́ bẹ́ẹ̀. wúwo ọmọkùnrin yìí kó ṣẹlẹ̀. ó dìbẹ̀ ní ká fọ owó burúkú ń bọ́ ẹja ní kèmí náà ọmọ ìjẹ̀bú alárẹ̀ ìjẹ̀bú gidi bí mo wò ra mi sùn bí mi la fẹ́ wo olówó burúkú ìjẹ̀ṣà ẹ̀ ṣọ́ ààrẹ mi o ṣé o mọ̀ fọ mo fọ́ ká sí oúnjẹ nílẹ̀ ni kó nìyàn ṣe bẹ́ẹ̀ wáyé kó jẹun rẹ̀ gbádùn ọkàn rẹ̀ wọ́n fọ ẹ̀ṣẹ̀ o èso náà rẹ̀ o kí n bá ẹ manage o káwa jẹun ní búkà àdé búkà náà wò mú wá mi nílẹ̀ ìjẹ̀ṣà ṣọ́ ẹ̀rẹ̀ o ṣọ́ ẹ̀rẹ̀ o. ìmọ̀ kan láìkí pé gbogbo ìgbà gbogbo ṣe ráàpù jọ kó ráàpù jọ ó wá ráàpù débi manage mo gbọ́ manage inú gbogbo rẹ̀ so ìgbà tí mo sọ fún wọn pé ìyàwó mi o behind every successful man o there is a man ń bẹ́ o pé ìwọ jẹ́ ṣe woman ẹ̀ gbóyìnbó aláràkà ṣe woman pé kò wá tẹ̀lé mi lọ ká manage o mọ̀jẹ̀ àdáná nù ilé o ìyẹn nǹkan tí wọ́n lásìkò ká wá o gáàsì ọmọ yẹn fìdí gáàsì kéèyàn bá fẹ́ ra 1 kilo ẹ̀jẹ̀ ọmọ yẹn kára jẹ́ àwa manage ká wá sí búkà ká wá jẹun ìwọ wá dé búkà ká ti fẹ́ manage ìwọ wá ọ̀dà fùfú 4 o wá tún rí ìrù ẹja nìkan túbọ̀ gé àtẹran 2 jọ so manage bẹ́ẹ̀ ni. ṣọ́ ẹ̀rẹ̀ mi o kó bá mọ̀ fọ́ṣọ́ mẹ́mẹ́ fìyà jẹ mi máa lọ ilé ni o kí Ìjẹ̀bú pàápàá wà dọ̀dọ̀ Ìjẹ̀ṣà. ó mọ nǹkan jẹ́ àkàngbàgbé gbogbo ìyá ń sọ torí títẹ mọ́ mo dẹ̀ ṣe ń ṣe gbogbo nǹkan kí mò ń ṣe o gbogbo ibi kí mò ń fi mọ́nú kí mò ń ṣe torí títẹ ní sórí mo ṣe yẹn investment kan ní tẹ́lẹ̀ tí tó time kí máa ka ni sórí kó bá ti lè jáde bẹ́ẹ̀ kí mo cash out wà á mọ̀ gbádùn mo mọ̀ sọ farabalẹ̀ mọ́ lọ kẹ́yẹ́ pé ìgbà kó bá lọ tán máa sórí ire kó bá ti lè cash out wà á gbádùn mi. wo mú mọ̀nàmọ́ná. mọ̀ ẹ́ mú mọ̀nàmọ́ná. wo mú eṣe. ebi lè pa mọ̀nàmọ́ná. kó o bá fẹ́ kébì pọ̀ ẹ kú wúwo ti mọ̀nàmọ́ná kẹ́fẹ́jọ́ ṣayé wọn báṣubàṣu èsì rẹ̀ ra mi nẹ̀ dédé investment ọmọ tí mo ń ṣe yẹn èsì rẹ̀ kàn mí nẹ̀ o ṣé mi máa jẹun oúnjẹ wa òun wọ́ rẹ̀ àwọ̀ wọ́n lè fèbí pa mí kú mi bá ṣe investment o iye kórúkọ rẹ̀ máma la funfun mẹ́rẹ̀ mi kẹsànwó rẹ̀ wà á rí wàhálà nẹ́ni ẹ̀ funfun mẹ́rẹ̀. ṣé o ti gbọ́ kẹsànwó rẹ̀ ó bá ti fún funfun mẹ́rin o ní kẹsànwó rẹ̀ o èmi ìṣe kẹsànwó rẹ̀ ìwọ ni kẹsànwó rẹ̀. alájọ yín ti dé o. à ń gba BTC. à ń gba bọ́m̀bẹ̀. kọ́lẹ̀ à ń gba concept. à ń gba bitcoin. alájọ yín dé. tó bá jẹ́ wọlé tí ní ẹja bẹ́ẹ̀. ẹ tọ́jú owó yín. ẹ fi owó pamọ́ oníjàkújẹ ò ṣe nǹkan rẹ̀. Ṣebí mo ti sọ fún yín pé kí n bá ti wá mi dé ṣọ́ọ̀bù kí n bá ti bá mi mọ́ máa wálé mọ́ tí n fẹ́ ká sí fẹ́ sílẹ̀. nígbà tá a rò bẹ́ẹ̀ gbọ́dọ̀ lórí láti ní ká wá bá yín lé ká ló gbàgbé àti dájọ́. máa sọ̀rọ̀ nílò kí ní sọ̀hún forí rẹ̀ ara rẹ̀ pamọ́ ní wúre ló ń ṣe. àwọn ó ń pẹ̀ gbà ṣẹ̀ṣẹ̀ pò mugbó àwọn tí mugbó gan fi yan gan. àwọn kan sì ń bẹ́ẹ̀ tí wọ́n fowó mọ tí àwọn kan ní wọ́n fowó gbé torí bẹ́ẹ̀. tí wọ́n bá ti lè rú pósí wọlé ó níye tó jẹ́. bí wọ́n sì ń jọ́kejì wọn ò ní sọ pé wọ́n ẹ sí àná. àjọ tó ń dá nísìn wọ́n fẹ́ fi ṣe wúre ni. kí ìmọ̀ ìyàwó kí mo fẹ́ ni o ṣe ìyàwó mi ó lè fi gbogbo owó jẹun tán wá fẹ́ kí n cast investment mi. ẹnu ni báńkì nìyàwó ẹ ó sì ṣe oríire tó o bá ti fẹ́ ìyàwó tí ọ̀dà bá wọn mélòó. sórí bọ́ owó náà lẹ́rẹ́ kó jáde bí lẹ́yìn tí nínú owó náà. Ìjẹ̀ṣà mọ́nì Ìjẹ̀ṣà fẹ́ràn owó gidi gbogbo Ìjẹ̀ṣà ni ó onídàáná máa bọ́ onídàáná máa. tòní àti tọ̀la mo fẹ́ dá. méjì. torí ọjà wa mímọ bọ́jà ti àrídọ́. ajé wa o. ṣó lè wẹsẹ̀. ẹsẹ̀ báyìí. tọ́ba má mọ̀ wọ́n lọ bí ọyàn ìyàwó mi. èmi kọ́ èsè mi. wọ́n fọyàn ìyàwó mi sáyìn ni. wọ́n rán sáyìn láyà olúwa rẹ̀. ìmọ̀ àwọn kan mo fẹ́ sọ kó bá ti di next week
Màá dá ti gbogbo next week kan torí mo fọkàn sí upper week mo fẹ́ gba gbogbo investment mi. Ọwọ́ àmọ́ ohun tó ṣe kókó oríire òwérò bẹ́ẹ̀ mo sọ fún yàn bí ká sí ẹ má sọ fún yàn o. ìyàwó mi dán mọ̀ oríire òwérò. ọ̀sẹ̀ tó mọ̀ lẹ fẹ́ gbowó àbí. upper week ọ̀sẹ̀ tí ń bọ̀. mo fọkàn. ọba náà ni ó máa jẹ́ yóò máa ọba lọ títí ayé ni. alájọ ayé ti rẹ o. sọpá ẹ̀kọ́ àdá tí kò lọ́dọ̀ tiẹ̀ máa lọ tiẹ̀. Ganiya Ganiyu. Ganiya Alajo ló ń gbè yín o. ló Ganiyu. Aboki, Alpha, we will soon tell government make you to get license and everything. We will soon tell government. Nothing drop. Wọ́n láhùn ẹ̀rí nǹkan. Orí rẹ̀ ló bí àkọ́dé róbòun. Wọ́n láhùn. Ẹ̀rọ a máa pariwo mọ̀gá mò ń láìkẹ́ ṣé fẹ́ kọ́ wọn iṣẹ́ wọn ni. Anyway, sticker yìí. Ibi ló yẹ kẹ́ lẹ̀ wọ́n. Àti ìwà lè mọ bẹ ṣáà tí mi kò tẹ̀ fẹ́. Ẹ kò tọ́jú ibi tí mo lọ́wọ́ important. Anyway, learning permit in da. Excuse you. Where is your learning permit, please? Your driving learning permit. Yes, I shall know. Only come back, go. Your offense is an offense. Because I don't understand. Ẹ ṣáà rí small letter M àti letter L lórí níwájú mọ́tò fún mi torí ẹ̀ ń béèrè pé kí n máa fún yín ní learning permit. Àwọn ẹ̀mọ́ mọ́tò wà. Ìgbà tí mo ní kẹ́ park, ẹ̀mọ́ yẹn minute ẹ fi park. Kẹ́dẹ̀ bọ́lẹ̀ ẹ̀mọ́ yẹn minute ẹ fi your belt. Sorry, can I see that, please? Ọ̀gá, kí ló sọ nẹ́bẹ̀ yẹn? It's okay. Madam, I'm not dragging with you. Learner permit, what? Learning permit. Because yes, when you were learning, you're supposed to be given a learning permit. You don't tell me what is not, please. You don't tell me what is not, please. I want to know you. Mo fẹ́ mọ̀ bóyá ní ọkọ̀ commissioner. Ẹni tó bá lè pè é pé. Kí ṣe ló ti ọlọ́pàá ní kò yẹ kẹ́ máa bèrè mi yẹn lọ́wọ́ tèmi. All right. Take it easy, Mr. Man. Take it easy, sir. Hey, mo sọ fún everybody kọ́ ni wọ́n máa kí n títì. Ẹ máa lọ. Ṣé wà okay? Ẹ rà sà. Everybody ni wọ́n máa kí ló ṣẹlẹ̀. Ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀dá alágbé sí títì ni. Please go, please. Ó fẹ́ di alágbé sí títì. Ó sìn. Hey, excuse me. Shawapa, is your particular everything intact? Okay, God bless you. You can go. Can you see the way you speak? Please come here. Bẹ́ẹ̀ni kan náà ṣe dá mi lóúnjọ́ ẹni tó ń béèrè lọ́wọ́ mi pé basket ò sí nínú mọ́tò. Owó tó gbà lọ́wọ́ ẹni. Basket sínú mọ́tò. Fast. Mo rí ẹ̀. Inú basket sínú mọ́tò. Dàbí má kọjú ìbọn sí mi. Má kọjú ìbọn sí mi. Basket sínú mọ́tò. Well done, sir. Ẹ fi pákà sí. In case I'm telling you. Owó tó gbà lọ́wọ́ ẹni yẹn kò fún mi dá mi lóhùn. Má dá ìpadà sọ́fíìsì o. Nígbà padà sọ́fíìsì o. Ẹ sà, your particular is everything intact. You can move, intact. Sir. You are blessed. God bless you. I love the way you speak. Ẹ̀bùn èèyàn kan ló kọjá ń sìn kí ló tẹ̀ ẹ̀dẹ̀ wọn lọ ń ṣiṣẹ́ mi lẹ̀ dárú torí pé tí ní ọ̀n lóbìnrin máa yànyàn jẹ ẹ jọ jẹ́ kí n máa lọ nàá. Kọjá. Come. Well done, sir. Hey, how are you? My boy. How are you? Happy weekend. Ẹ jẹ́ kó kọjá àwọn MTN ni. Àgbà abeg ẹ̀yin MTN àbí ládùúgbò wa MTN ò dáa mọ́ o MTN ò dáa mọ́ ládùúgbò wa o. Hey, that's not nice. You don't drive. Ọ̀gá landlord mi lè ń bú. Madam sọ ti fi yín sílẹ̀. How are you, Mr. Man? Sọ ti fi yín sílẹ̀. God bless you. I love your presentation. You can go. Iná mò ń ṣe. That's one thing about me. I don't. Bó wa ni tìbí pa ẹtì yẹ. Hello. Ṣé ìyàwó rẹ̀ mọ́ ti lè? Take it easy. Sọ ẹ fẹ́ jókòó sí bí àbí. Torí meat pie. Ẹ kó ṣì dànù jáde. Don't punish you on your meat pie. Don't punish you on your meat pie. Ẹ kó ṣì dànù. Meat pie yín kò ní dùn. Meat pie yín kò ní dùn. Don't punish you on your meat pie. Who are we with your meat pie for? Don't punish you. You're on your seatbelt. Don't punish
wàhálà ẹ kò ní tiwájú àfi ní máa lo ọdún méjì pẹ̀lú yín lókù. ọ̀gá ẹ jẹ́ ká lọ ẹ̀rọ ti máa yẹn ni ṣé a máa àwọn ẹ̀yọ́ àtúndọ̀bí yẹn ọdí. ìlú mọ́lẹ̀. ẹ chairman. ìlú mọ́lẹ̀. ìrora fọ́tọ́ fún ọgbà ìwọ́n oúnjẹ ìrora fọ́tọ́ sórí pé ọ̀rọ̀ Ọlọ́run lágbára báwọn owó ti pọ̀ tó bẹ̀rẹ̀ tán káwọn rógún 20 naira nìkan sórí pé òun nìkan ni òṣèká àti 15 naira wọ́n lè kéré lóòótọ́ o kì í sì ṣe gbéraga. ẹ jọ dúró ọkàn mi ìfẹ́ yé mi o kọ́wọ́ lọ́wọ́ búkú ẹ̀wọ̀n yín kí n ti ṣe mọ́tò ọ̀dà ìnáwó títí máa ṣe wọ́n dá ẹ̀ fọ́ yín mẹ́gàn akọ̀wọ́ ní báàdé ni akọ̀ iwájú olúwẹ̀ ó dà pé nǹkan sí ọ irú ọ̀rọ̀ wo ló ń sọ yìí ṣé nǹkan táwọn èèyàn bá ní kọ́lá gbà lọ́wọ́ wọn ni wọ́n mọ̀ sọ pé onígbèsè tí ọba ti gbẹ̀mí jọ́ mi ni ọgbà ọlọ́pọ̀sí ní gbàjọ́ mi nǹkan bá nǹkan tó bá kọ́ mọ́ lọ́wọ́ náà láàlọ́ gbà. ẹ̀ẹ́dùn ọkọ̀jọ́ ìmọ̀ ìgbà 50-50 náà bọ́ni àti upgrade ti pẹ́ kọ́kọ́ lọ́wọ́ búkú ọ̀mọ̀ kọ́ ní bára ẹ̀wọ̀n ẹ̀kẹ́. nígbà bá upgrade nǹkan. mẹ́gàn. ṣé ká mọ́ ní márùwá ká mọ́ bẹ́ wọn lórí torí pa fẹ́ gbówó lọ́wọ́ wọn. ọpẹ́ dẹ̀ ṣàwọn àdá. wo owó tí ń bẹ wájú rẹ̀ ń ṣe wáàsí fún òwòsì fura sórí 20 naira àti 15 naira ó wà ní owó tó lẹ́sì jù nínú ìlú wa tí ò ní wéètì àmọ́ bọ́ ṣe wà ń kún ọ̀sẹ̀ kákò. ẹ ká o torí pé wọn kákò. ẹ ká o gọ́dá lùbáríkà lè owó ẹ ṣe gọ́dá lùbáríkà wẹ̀dọ̀ kákò. lókè yẹn ṣàwọn ẹ̀ṣẹ̀ kò bá bí àlà náà wọ́n títì gan. ẹ̀yẹ náà lọ́kọ̀ owó wẹ̀rẹ̀ wọ̀n wálé. àìkákò àwọn owó yìí respect ni wọ́n demand fún wọn bọ́n ṣe kéré tó wọ́n respect ara wọn respect mi ọkọ ni mo jẹ́ sí ọ respect mi respect ṣe reciprocal orí òjò. ẹ̀kẹ́ ìmú ẹ̀bẹ̀ lóyè ọ̀jùlọ́wọ́ bukú bẹ́ẹ̀ kó ọ̀jùlọ́wọ́ bukú lẹ́. dákun ìta mo ti wà tí mo ti ń forí fọ́rùn tí mo ń sáré tí mo ń lé àwọn èèyàn mú kiri tí mo ń gbówó lọ́wọ́ wọn ó ní nígbà kan lé wọ́n bá mi jà sí pọ́ má jẹ́ ń kú báyìí. lẹ́dàá ẹ̀ òwò fẹ́ bẹ́ẹ̀ wọlé ká mọ́ ìwé ẹ̀pọ̀ olùṣòwò ẹ̀ èmi náà àwọn iṣẹ́ lọ́pàá ṣé mo rán ẹ àbíṣe ọgọ títí ìwé dúró sí ẹ̀ ṣé ìjọba rán wọn náà kadó bẹ̀ ẹ̀ dẹ̀ inú station òfin náà kadó sí ṣé ìjọba rán wọn náà kadó lọ́rùn. inú station bail is free àìmúyàn lè títí káfílẹ̀ lọ́fẹ̀ẹ́. ìwọ wẹ́dẹ̀ ṣe traffic warden kó ẹ̀dúró ṣe náà títí. ìtara tí máa ń lọ wọn gbà tó pé àní fi wọn lẹ̀ lọ́fẹ̀ẹ́ àmọ́ ń gbowó lọ́wọ́ tí bá ti padà sínú bẹ́ẹ̀ sọ̀rọ̀ owó kà. ẹ bọ̀ tí ìyẹn ló wá nínú wọ́ká complaint omi ìrìn lẹ́dẹ̀ àṣẹ gbẹgbẹ ṣẹ́ rán ẹ. lẹ́dẹ̀ pa ẹkú dà. èké ègbè òbúkọ. bí mo ṣe jẹ́ òkè ègbè. wọ́n ní ìfúnni wá kájà bọ̀kọ̀ tó ṣáá ẹ̀fọ́ yín. òbúkọ tó ń pariwo. ẹ àfalẹ̀ náà ẹ. kí ni English name òbúkọ? It's a goat. I'm a great of all time. ìṣèṣì goat Oya mo jọlọ. Wọ́n kàwé. Oya mo jọlọ. Kó àmì jùmílá. Wọ́n kàwé. N gbogbo ọ̀nà. Ṣé wọ́n kàwé? N lọ kà. Lẹ́yìn wọ́n ṣùgbọ́n. Kó ẹbẹ̀ ti ṣáyé màmá láì. Wọ́n ayé sí ẹ̀yẹn. Kó ọkọ̀ kó rídi. Wọ́n rídi búùkù. Ìwọ tó ń pè máa sì ní jọ́gá bù. Ẹ̀fọn. Kó fún níwẹ̀ jẹ́. Ọbẹ̀ mi lọ́kàn balẹ̀ rẹ̀. Ọkọ̀ ẹni ẹ̀dẹ̀ yẹn ní balẹ̀. Ọmọ ìlógò tọ́ṣúra bí ẹ̀. Ọmọ ìlógò tọ́ṣúra bí ọkọ̀ wọ́n fẹ́ gbà bí ojíjẹ́ wọ́n fẹ́ gbà bẹ̀ lọ́rùn. Wọ́n ṣe bukú tàbí. Ganiya Ganiyu gẹ́rẹ́gẹ́jẹ́ gẹ́rẹ́gẹ́jẹ́ Ganiya Ganiyu. àwa yíyan Ọlọ́run wa àwa ń jẹ́wọ́ rẹ pé wọ́n ló láì. èyí tí ó ti jẹ́ ló báyìí. àwọn èyí tí mo ti kà sẹ́gbẹ̀ẹ́ ìbáyìí. 270 ní bẹ́ẹ̀ni ní cash. bẹ́ẹ̀ni èyí transfer nǹkan tá a pa lónìí. 260. 260. 270 260. ọmọ ní POS wọn 60,000 ló dá lónìí 20,000 tí wọ́n dà mẹ́ta ló dá lónìí. ó fún rẹ̀ lọ́gírẹ́dì. wọ́n ń rówó ọmọ POS wọn wọ́n rí dẹ̀ni owó ẹ mọ̀ sí. ẹ máa mọ̀ pé POS máa ń tà tó wọ́n rí owó gidi gan. wọ́n rí owó gan. kò sí wa ó ti dànù tó bá yẹ pé àwẹ̀ ọ̀sẹ̀ kan ni babaláwo wọn a máa rò pé oògùn rẹ̀ jẹ́. bẹ́ẹ̀ ni láìsí àwọn orí Instagram àwọn orí Instagram ni wọ́n mọ̀ ra spiritual ó lè já sí ìkóná lọ́nà àwọn lò wọ́n mọ̀ ní ẹsẹ̀ mọ́mì ẹsẹ̀ dáàdì wọ́n mọ̀ sí testimony. àfi káwa náà wẹsẹ̀ kún tara wa. àwa kan fún wa lára wa àtọ̀sẹ̀ sẹ́ẹ̀mọ́ pàmò polówó ni. ẹnu bá ti dùn ajé òwò gbá. bàbá ti ń pariwo ní Ganiya. 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 ohun ẹ̀yẹ gangan ni tó bá ti já tó tí wọ́n ti gbọ́ wọn mọ̀ kò jẹ ni. ẹ dáwọ́ yín o. ẹ dáwọ́ yín. ẹ mọ̀ fowó gbà. ẹ tọ́jú owó yín o. ẹ mọ̀ náwó pàtí. eku ń jẹ owó tẹ́ bá tó. ìmọ̀ lásán ó tó ká mọ̀ pawó. àti ọwọ́ àmọ́ tó ń fẹ́ sí wa wọn náà kàn tó kàkíákíá òun ló kù abá ti jẹ́ òun ló kù.
ẹ fà wọn wò nílẹ̀ kí ló dé. ẹ mọ̀ fọwọ́ kàn ṣé ráwọn agánran wọn mọ̀ yọ sẹ́gbẹ̀ẹ́ ni àwọn tí wọ́n máa ń kó rọba tí wọ́n máa ń sọ fún pé bá ti rágánran kí wọ́n tọ́jú rẹ̀ àwọn ọ̀sẹ̀ lọ́wọ́ mi wọ́n transfer sí mi. wọ́n tún fi séńjì wọ́n sì fi séńjì sí rárá o. irọ́ mo fẹ́ fi lè dọ́dọ̀ ya fàwáàsì mo fẹ́ lọ mú nǹkan ni. mo kí lè fẹ́ mú bẹ́ẹ̀. ìwọ náà ni ó wúlò fún. ẹ mọ̀ ṣe ìyọ̀ nígbà yín gbé ewúro. ewúro lè á máa lò fún iṣẹ́. ẹ sì dá mílìkì sí báwọ́dà mílìkì àti ewúro ẹ máa ń ṣiṣẹ́. ìṣe tí máa ń ṣiṣẹ́ sóògùn òyìn mọ́ fẹ́ ìyún ṣiṣẹ́ fẹ́ jẹ̀ ni ebi mo ti wà ń sìn ó ní kíní màá máa lé màá ti mọ. ẹmẹyọkan ti dábàá ẹmẹyọkan mọ. nọ́gà ni á. nọ́gà ni o. nọ́gà ni á. ẹ sáà lọ ẹ má pẹ́ o ẹ má wojú èèyàn bẹ́ẹ̀ o. ìwọ nǹkan kan wọ ni o mú. ẹ dúdú ká ẹ fọ́ lójú ni o ẹ má rí nǹkan kan bẹ́ẹ̀ o. kí n lè kọlu nǹkan ògógóró mi nìkan ni màmá ń fèsì. ẹ̀yin náà ní kẹ́ ẹ fèsì ẹ má jẹ ẹran gan. mo wàá pé bá ti tọkọ wẹlẹ o. ìdúfẹ́ lọ́mú jẹ̀dí nítorí ẹ̀ náà ni o. ọ̀dà ẹ má pẹ́ o ẹ má sì wojú èèyàn kankan o. láyé nọ́gà ni á. nọ́gà ni o. tí mo gbọ́n bó street tí mo fẹ́ rà kí wọ́n bí n so yọ owó rẹ̀ sẹ́gbẹ̀ owó bá sì ti ṣẹlẹ̀ àwọn bá sì mọ ojú rẹ̀ wọ́n rọra payọ láìdé kó wà ní ọ̀run wá ìyẹn ti wà ní fúkì ni wọ́n bí ń ṣe nǹkan ra makeup 15 ní sáyẹn mọ́ bó street títí lọ́nà. ẹ̀gbọ́n ẹ ní sùúrù ẹ farabalẹ̀ náà ẹnu iṣẹ́ yín náà ni mo wà kò ń ṣe pé bí àmọ́ ṣeré ní bíbá yín náà èmi mo sọ fún yín pé everything máa wà alright ẹ mọ̀ nǹkan tí mo kàn fẹ́ kẹ́ ṣe dó mo ti wà lẹ́nu iṣẹ́ yín 100% bọ́ ẹ kọ̀ bá mi lọ make payment yẹn at least ẹ mọ̀ pé tówó bá ti wọnú nǹkan ibi tí máa jẹ́ kó yá náà ní so ẹ jọ nítorí ọ̀lẹ́ bá mi lọ make payment yẹn and everything will be fine trust me. Balance yẹn náà ni tẹ́ bá ti sún at least ó máa tún jẹ́ kí nǹkan tún fast sí ṣẹ́gẹ́ but everything wà intact 100%. ẹ believe me now àti kò ń ṣe pé nílẹ̀ ẹ̀ṣẹ̀ mọ̀ mí èmi ni mo sọ fún yín ní pé kẹ́kọ̀ọ́ fún mi ní just 2 business days ṣẹ́gẹ́ and everything will be fine. yes alright na say bro ma update yín tó bá yẹ jẹ́ ṣá. kí ló ṣẹlẹ̀ wọ́n àti tani. àdẹ́gbọ̀n ẹ̀gbọ́n ìṣẹ̀gbẹ́gbọ̀n tó bẹ́ẹ̀ ṣe kan. mẹ́ta mi sáyẹn aláìtí pọ̀ tó ti ń pè mí látàárọ̀ mi ò píkì kọ́ọ̀lẹ̀. tí ẹ bá tẹ̀ original visa lọ́wọ́ ẹ̀kọ́ lè padà Canada. lórí Canada visa ló wá ń stress ẹ tó tó yẹn tí wàhálà ẹ bá ti pọ̀ ju òde sílẹ̀. àwọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa ní pé kì í fi sílẹ̀ láti ṣe pé mo ti ní mi tí mo ń jẹ àti pé máa tó owó yẹn ó client ni o látàrí tipẹ́tipẹ́ máa ẹ bóyá wà ẹ plan tó wà nílẹ̀ fún máa yẹn àwọn máa yẹn ṣe máa tẹ̀wó ó máa tẹ̀wó. babe ìwọ máa wọrí ààrẹ tọ́nà ọbẹ̀ yẹn bá fẹ́ dí ọ̀nà ọbòmíì gan máa tún ṣe kí ni ó máa ṣí ojú ti ronú ọ̀nà mi. kó tó máa sọ nìyẹn kó tó ti ronú wọ́n ní pé kí n fi máa yẹn lẹ̀ wọ́n á ti mú owó yẹn kọ́ lù ní ẹ̀yà gbé mi débẹ̀ kí ló wà lẹ̀. Ganiya Ganiyu Ganiya Ganiyu tó dá mọ́. Ganiya Ganiyu alájọ yín jẹ́ o. ẹ má fọwọ́ ṣòfò. àní bí ti ìsìnwá láti ṣe. ẹ fi owó pamọ́. gẹ̀rẹ́gẹ̀dẹ̀ kọ́lọ́hún lówó wá pọ̀ gẹ̀rẹ́gẹ̀. Ganiya Ganiyu gẹ̀rẹ́gẹ̀dẹ̀ ọlọ́hún lówó wá pọ̀ gẹ̀rẹ́gẹ̀dẹ̀. ọ̀rẹ́ mi náà mú jó o ṣe yóò dà fún ọ. báwo ni. adúpẹ́ o. sáwọn mi ò mọ kọ́sítọ́ kí ló dé ẹni ìwọ ẹnu sí mi gẹ sẹ́mi lẹ wọ ẹnu sí. ọ̀dọ̀ ìjọ ti ń tàṣe kọ́ wà kọ́. kọ́sítọ́mà. èso kọ́sítọ́mà ni èrè ìfásánná kọ́sítọ́mà ni. ọ̀dọ̀ ẹ má bínú owó yín la wá san fún yín lónìí. n ò ti sọ pé o fẹ́ gba gbogbo owó ẹ̀ ọlọ́fẹ́ rajà ṣọ́ọ̀bù. 100. 100 lọ́dà. 100 ní jẹ́ ká gbogbo 100. bàbá tún ráwọn èèyàn mi ẹ̀ polówó tí a fún wọn ẹ sọ pé má ṣe ìyọnu wo bí béèlì mẹ́mẹ́ odidi ni béèlì ni ẹ fún béèlì 100 ní mẹ́mẹ́. màá já yọ tiwa kó mẹ́. ẹyọ ẹyọ kan ẹyọ kan bí àbá yọ ní tí ẹ fún wọn ẹ fún wọn má jẹ bẹ́ẹ̀ abẹ́ yọ ẹyọ kan nínú owó àmọ́ àwọ̀ ọ̀yọ́ kankan ngbà àmọ̀ pọ́jà lẹ́fẹ́ fi rà tẹ́ bá rajà tán ní ìsìn tó bá máa dìgbà mí ẹ lè dọ́wọ́ 3 ẹ lè dọ́wọ́ 4. ntọ́kọ̀ mi gbìyànjú àti sọ ni pé
gbogbo owó tẹ ẹ dá pátápátá ayọ̀ kankan lẹ̀. abẹ́kẹ́ bí gbogbo rẹ̀ kẹ́ ẹ fi rajà sẹ́yìn kó lè bá ti rajà lẹ́mọ̀ dájọ́ oríṣiríṣi lẹ́mọ̀ dá púpọ̀. ó mi ẹ̀rọ pẹ̀ ti dowó yín. ó mi èrè yín. àjọ ọ̀fẹ́ làwa ń ṣe à ń ṣe ti afọ́lọ̀ ni. à ń ṣe fọ́lọ̀ ni ẹ̀yin náà ṣe rí báyìí sẹ́ni pé èrè ń bẹnu kéèyàn mọ́ ọmọ lọ pátì àwọn kan lè mọ bọ́ọ̀lù káàkiri ìfáàtì sẹ́fíìsì. ìfáàtì ní ní appreciate yẹn o appreciation ní láyé eléyìí o gbogbo 100,000 ẹ pé léyìí ọmọ rẹ bí mi sọ̀sán dáadáa ń ẹ lágbára ọlọ́run òkè báyìí ẹ̀kẹ́ lọ́ẹ̀ ní tẹ́ o 100,000. wọ́n gbọ́ ni ó lè lórí kan tí mo ń kí àwọn èèyàn káàkiri ní ìsinmi ọmọ ẹ̀dá olórin ó set gan. tó bá bẹ̀rẹ̀ sí kọrin wọ́n sì ná gbogbo owó tán. eléyìí mọ ọgbọ́n ó fowó pamọ́ but kí wọ́n dájọ́ lónìí náà. ọgbọ́n náà dáhùn. owó ìyá alájọ ẹ wo advice kan là ń sọ báyìí a fẹ́ bẹ̀rẹ̀ àjọ mi lọ́la a dẹ̀ lè má kiri débi tọ́lá yẹn dẹ̀ rí ó ní bónọ́ọ̀sì nú bónọ́ọ̀sì wà lórí ẹ̀. àjọ ọ̀nìwọ̀n àmọ́ ní bónọ́ọ̀sì ó ní bónọ́ọ̀sì àmọ́ fún ẹ̀. ọlá ìmọ̀ ìwánu lóòótọ́. tẹ́ ẹ bá lè dánú ẹ̀ kẹ́ ẹ nípìn. 10,000 náà ni wọ́n ń dá kó dá méjì bá. 10,000 ẹ dá méjì tẹ́ ẹ bá dá méjì bónọ́ọ̀sì tẹ́ ẹ bá ti dá méjì owó yín 22 ni. bónọ́ọ̀sì wọ́n yẹ kó ròyìn inú ẹni mi ní ìrajà níjọ́ ṣọ́ọ̀bù ẹ̀ lè ní bónọ́ọ̀sì kẹ́kọ̀ọ́ ní bónọ́ọ̀sì. ẹ já ọmọ lọ a lè má débi lọ́la ṣá. ẹ máa bọ̀ ìfẹ́ ní bónọ́ọ̀sì ẹ mọ̀ fọ́ àìmọ̀ ẹ̀ mọ́ gbé kárí over bónọ́ọ̀sì èmi tẹ́ ṣe wàhálà pẹ̀lú ẹ ti fẹ́ máa gbé kárí over ẹ̀ sí wàhálà mi á dá méjì together. ọjà ẹ̀ka 20,000 wà mẹ́. ẹyọ 20 kí tí ò bá jẹ́ pọ́nà wa pọ̀ lọ́la ni ọ̀la làbá wádọ̀ wọn àmọ́ ó láà pé gbogbo táàmù kiri lọ. ó yá ẹgbàá 20,000 èrè 20,000 ẹ̀ka lọ ó pé 20,000. ó pé ọ̀la bónọ́ọ̀sì àbí bónọ́ọ̀sì. ọ̀dà ìyá aláṣẹ Ganiya. mo ti lose concentration ọkùnrin jẹ́ ó ń confuse mi. àní ẹ mọ̀ wà confusion ẹ tún confusion kó ronú ní ọ̀rọ̀ tiẹ̀ ká gba 20,000 nínú 100,000 kéde bọ̀. ẹ rí i pé ìran alájọ mi ní ilé àwọn dákú Ganiya Ganiyu o. ṣé ọkọ àtìyàwó ni wọn. ọkọ àtìyàwó ọ̀rẹ́ international ọkọ àtìyàwó ọ̀rẹ́ international lórí tí wọ́n kó 20,000 wọn 40,000 ọdún dá padà bíntúnọ̀sì yan bàjẹ́ wọ́n rí níyàrá 1 million bá ọdá àìṣe ni tí mi ṣe lé wọn ní 1 million báyìí 2,000 ọyọ. 1 million ọyọ 2,000 ẹ̀rẹ̀ keep update náà. wọ́n mọ̀ bèrè update náà ni tí wọ́n bèrè mẹ́ka dìbò rẹ̀ update. ẹ bá ṣe wá já mi sí. wọ́n ká gbọ́dọ̀ èmi padà jáwọ́ sí ṣíwọ́rọ́ yìí let me go and give my money bẹ́ẹ̀ ṣùgbọ́n torí ìfúwọ́ náà ṣì rànjú ọ̀ràn àrùn rẹ̀ bà mí ní padà update rẹ̀ bí àwọn ẹni nọ́mbà Ganiya Ganiyu oríṣiríṣi ọ̀nà dáná yóò ga o. Ganiya Ganiyu alájọ yín ti dé o. ẹ má fi owó yín ṣòfò. ní kíni látàárọ̀ èmi ti ń jáde lọ́ntẹ̀mí nù ẹ sì wá dá mi dúró kí ni gbogbo pálapàla yìí láì wọ́ ọ̀mù ẹbọ jẹ. àwọ̀ ọ̀mù ẹbọ jẹ. ìyẹn bẹ́ẹ̀ ṣe wà yìí. ẹ mọ̀ bínú ṣe rí ibi à ń lọ òjìnà ibi tá a yà lọ. èmi ti ń jáde lọ́ntẹ̀mí nù. àbọrúbọyè ẹ ní jáde lẹ́kú lọ́wọ́ àbọrúbọyè. àbọrúbọyè lẹ́nu ta ni lẹ́nu irú wọ yìí. ẹ sọ pàbọyè bọ gúnṣẹ. kọ́ mi láyé gbé filé ayé hàn mí. ọ̀dà ẹ wò mí ẹ jèbù rẹ ẹ dákun ẹ ṣeun. gbé gbogbo ẹnu ẹ sọhùn kí n jèbù rẹ ìwọ dé èbù rẹ mọ tábà gbé èbù rẹ lẹ báyìí ọmọ tí ń jèbù rẹ. oúnjẹ awo lè bù rẹ ògùn lákàyè mi go mo ṣì náà pù mọ ẹ fún lẹlẹ sí kẹfìsì rọọkì lè ó dà ṣé gbogbo awo ni wá ń jèbù rẹ báyìí. ó dà ṣé orí ilé ni tó fi sọ fún mi pé kí n jèbù rẹ ibo ló rí ilé sí. ṣé màá sùn tà ní ìsáni sùn títì àìmúrílé Ṣàngó. Ṣàngó lẹ rí lé sí. ó dà tẹ́ ẹ bá wá gbàjọ káàkiri o tẹ́ ẹ bá wá ń lọlé tẹ́ ẹ bá ráyè wọlé ńkọ́. ẹ mọ̀ ń gbọ̀kadà yóò wá ọlọ́mọjà rógun ó lọlé kò délé. a ní state bike tí mo ń gbé wa. ó parí àwọn èèyàn bí èkó ọ mọ̀ ń bọ̀. o ṣe bàbá wọ ẹdájọ ẹjọ́ ọkùnrin pọ̀ jù àwọn èrò jọ báyìí mi mọ bí ó ti sáwó tiẹ̀. kí ni ìṣòro yín náà. wọ́n ń jẹ́ òṣèré lójú bàbá wọn
ọwọ́ à ń ṣe àbọ̀rúbọyè oníkó ọmọ jèbù rẹ̀ ṣé ọmọ tí ń jèbù rẹ̀. ṣé mo kí ni ṣé kò yẹ kó ń dá mi lóhùn dáadáa. sọ orílẹ̀ ni. ṣé mo sọ orílẹ̀ ni. èmi mo sọ fún pé ló ka sọ rẹ. mo ní mo ní Ṣàngó. ṣé wọn náà lọ́mọ disgrace mi nísìn. o ti já ní tó ṣe ń da sí ọmọ bá bínú ní ìsìn tó sọ ọ́ di su ta ni mọ̀ pé ń gà ní o. kọ́ lọ fi mí gún yàn bọ́ bá tiẹ̀ tó bẹ́ẹ̀ má dẹ́bù sí lọ́nà fún. o ti da bẹ́ẹ̀ kó kúkú sọ ọ́ di su ìṣìwọ́kọ̀ mi. ẹ gbà lọ́ọ̀ mi. ọ̀dà bàbá owó ti mẹ́nu rẹ̀. Owó wà ń bẹ. ẹ̀ ń kánjú gan. mo ń kánjú gidi. Ẹ kọ bíi 4. mẹ́ta wájú. mẹ́ta lẹ́yìn. ọjọ́ mẹ́fà. ọjọ́ mẹ́fà. àmọ́ bàbá ṣé ò sí. tí kíni fi ṣe kíni. sáwọn kọ́sọ́mà yàn wá ni. kí lẹ̀ ń fowó ṣe. dájọ́ lẹ́nu bẹ́ẹ̀ mẹ́ta kí lẹ̀ ń náwó lé lórí. Mò ń fowó mu gbó ni. ṣé ẹ máa mu gbó ni. Olòṣì ni. èmi ọ̀rọ̀ kó babaláwo máa mu gbó. irọ́ àwọ̀ èmu gbó wọn lè mò ń mu ewé ọ̀la. pẹ̀lẹ́ ewé ọ̀la ewé alálùbáríkà. pẹ̀lẹ́ ṣó gbọ́ ọmọjọ́ kọ́ tiẹ̀ ó rí gbogbo ẹnu ó ti mu gbó ètè ti dúdú tán. ọkọ yẹn mu gbó ọtí ni. ọtí ni. a lè pè mí mutí èmi ọ̀fẹ́nu kan gbórí ọkọ. ọtí ló máa mu tó bá wá mu títọ́ tó bá sùn lọ lóde lala létí lala lẹ́nu lala lójú. ó wà lára yín ṣé ẹ ti kọ́. mo ti kọ́ gbogbo ẹ̀. ẹ kárí kò sí ohun tó kàn yín o tẹ́gùn mi bá lóhun òjò tó bá sì sọ pé òun òjò mọ́ kò sí baba láàpá tí ó mu sí o iye tó bá wù mí mo lè dá o. bọ́ ẹ̀ ní máa ń pé ìtìjú ni pé ẹ̀ǹtẹ̀ lẹ́gùn òjò sójú àní tì. ṣé ẹ mọ̀ pé oṣù tó parí báyìí wọn ò ní ìgbà tó oṣù bá parí o. ó jẹ́ oṣù méjì báwọn. mo mọ ohun tí mò ń ṣe mo fẹ́ ní big cash out ni bẹ́ẹ̀ ni tí n bá jáde tán káyà wọn ó já tí n bá tún fẹ́ mú kó jẹ́ nàbáńgà. bàbá jáde tán nàbáńgà. ṣé ẹ ti kọ́ ṣá ẹ jẹ́ n wò ẹ jẹ́ n wò. aládàá ọlọ́wà gbowó gangan lóṣù mẹ́fà. kí ló dé tẹ́ ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀dẹ́ náà. ẹ mọ̀ bóyá ó lè yá ẹlẹ́ẹ̀dẹ́ ni. ẹ ṣe ẹ mọ̀ bóyá ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ abẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀sán mo fẹ́ pè ní ẹ̀ẹ́dẹ́ ò sì pín síbì kan ó ní ohun tí mo fẹ́ fowó ìṣe ni ẹ má bá mi dájọ́ aládájọ́ tí màá máa cash out báyìí kó jẹ́ kìsì. Ganiya Ganiyu. gẹ́gẹ́gẹ́ ọlọ́run kó wò wá pọ̀. gẹ́gẹ́gẹ́ Ganiya Ganiyu. gẹ́gẹ́gẹ́ ọlọ́run kó wò wá pọ̀. jájọ àṣẹ. No Ganiyu. No Ganiyu. No Ganiya. Ganiya Ganiyu. Ganiya Ganiyu. Alajo àgbàlódé. Kí ló dé? Àwọn tí ẹni kẹ́lẹ́ bágẹ̀tì bí ọ́nà ìmọ̀kọ́ tó bẹ́ẹ̀. Ganiya Ganiyu alẹ́ o. Ló máa ń ṣépè. Sádẹ́bù yín jẹun. Ìwọ náà ni ló mú mi lọ́wọ́ lọ gbá àpà wá ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ lẹ́gbàlẹ́ bá àwọn àkọ́dà. Why you want to sense? Hello, Aunty Fight Lion. Ṣéèsì. Ṣọ fẹ́ bú èbú ni. Ṣé èbú lọ fẹ́ bú? Àwa wà lẹ́nu iṣẹ́ àráyè wàhálà o. Ẹ ráyè wàhálà. Yóò wà ká náà wọ́n nílùú níbí òní. Ṣé bí mo fẹ́ ṣí kìíní ni lọ? Wádìí wá sí ó bá ṣe kọ́kọ́kọ́ wádìí ọ̀nùwọ̀ bẹ́ẹ̀ kò wádìí wá sí. Èṣù àká náà wọ yàká. Madam, you do competition today, àjọ. Ṣé ẹ dájọ́ lóyún? Sọ máa dá àjọ náà. Àjọ mi ṣàkádá àjọ náà mẹ́wẹ́ lẹ́wọ̀n. Mo ti kíyàwó fi àjọ mẹ́dá yìí. Bọ́jẹ́ẹ̀tì. Mi tó máa rí sí fún bọ́jẹ́ẹ̀tì mi ìgbà máa tó dáwọ́ dúró. Ṣé rí owó ẹ̀ṣẹ̀ mẹ́lẹ̀ kọ̀ọ̀kan mo ní àwọn ọdún mọ́dé kò wọ́n pa lórí. Ṣùgbọ́n ìsọ̀dáyé ló ká kó owó ló ká kó ní. Tó fi kí ìṣíkílẹ̀ wò mí jẹ́. Àwọn èdè tí wọ́n sọ iná ní lórí ilé ìwé láti ìwé ní yọ. Fẹ́rí má kú bẹ́ẹ̀ máa yọ. Àwọn èdè ìdájọ́ ọwọ́ wọn èdè. Bẹ́ẹ̀yàn bá tiẹ̀ kówó sílé ikú máa ń jowó. Ọ̀yà. Madams, mélòó? Máa dábí ọwọ́ mẹ́ta náà ní. Ọ̀pọ̀ ẹja rere jọ. Wọ́n máa ṣe sọ̀rọ̀ dé láwọn káàdì wa tó mọ̀ bí àwọn ẹgbá gẹ̀ẹ́tì jọ ní àwọn bùjọ náà kan. Tó wọ́n ṣe sùúrù. Mélòó ni kí n kọ́ lẹ̀? Àkọ́ mẹ́ta alẹ̀. Mẹ́ta ni ó dà. Alẹ̀ Ganiya Ganiyu. Ó ṣeun yóò dà fún. No Ganiya. No Ganiyu wo bó ti rí. No Ganiyu wo bó ti rí. Ara ọmọ yóò yá. Ayọ̀ balẹ̀ bákan. Àmọ́ mánéjì ẹ̀ ni. Ṣé báwa la. Ìyàwó ọlọ́pàá kọ́ yìí. Ọkàn mi ní owó ń bẹ lọ́wọ́ rẹ̀ kó tàbí ọwọ́ mẹ́fà. Ṣé bó ọkọ rẹ̀ ń rówó? Ó bá ti padà dé nísìn. Askopu ẹ̀kọ́ dọ́wọ́ mẹ́fà. Àwọn 3 6 hands. Ní ọkọ rẹ̀ ń rówó. Owó lówó lọkọ rẹ̀ rí. Káà náà ṣe kó sì máa fi dájọ́. Owó rẹ̀ náà kọ́ mọ́ papọ̀ mọ́ra. Ẹ bọ́ òun náà ni ó kó nǹkan rẹ̀. Ẹ má náwó jẹ wá dájọ́. Ẹ dájọ́. Ẹ dájọ́. Ẹ tó No Ganiyu. Tọmọdé bá mọ ọwọ́ wẹ̀rẹ̀ ó yẹ kó bá gbà jẹun.
Back this car. Hey! Back this car! Hey, back this car! Back this car! Are you deaf? Are you deaf? Panamoto! Are you deaf? Are you deaf? Are you deaf? Hey, stop it, stop it. Come on. All right, boss. Calm down. Are you deaf? Off this car, go bonnet. Calm down. Hey, hello. Answer. Calm down. Calm down. Hello. Sir. Mo sọ fún kí mà ní bọ́ọ̀lẹ̀. Ìwọ kọ́ ni mo bá sọ̀rọ̀ ni. Sir. O rí mi bíbí ni sọ fẹ́ máa gbẹ́sẹ̀ mi ṣe ni. You just say sir. Leave. Okay, sir. The smoker. Yes, you must be stupid. I don't trust you. Stupid somebody. I don't trust you. Káàbọ̀ kalẹ̀. Ṣé kí ọba ìfẹ́ jọ olè? Ṣé ìgbà kó jọ olè? No, don't point gun. That's rude. Okay, sir. You don't do that. It's not allowed. Don't tag him, my friend. Okay, sir. Friend of God, stop to nobody here. You don't do that. Hello, young man. What else can I render? You are rude. How old are you? You are asking what help you can render. You want to render what? You want to render what for me? Really? You are rude. Kí ló wá sínú ẹ̀ tó fi kọ́kọ́ bí mi ní rúbẹ́ yẹn for the first place? Why will you ask me what kind of help you want to render for me in the first place? What pushed you to say that? What pushed you to say that? Okay, I'm so sorry, sir. Oh, so calm down. Ní ọkùnrin sìn, ó calm àbí? You're trying to talk to me in a calm way. Ó calm àbí? Sir, I'm in an hurry. You are in a hurry. And money lacks here. Whatever you want, just tell me. For you to talk to me that way, you don't have manners. Give me your car key, your particular, your driving license and your phone, please. Exactly. Let's stop. Hey, me. That's the phone? Yes. Your car key, your paper. Hey! I'm talking. How dare you? Excuse me. Don't try. Help me! He's not carrying me. They're going to be another. Ẹ wọ́n wọ Yorùbá jẹ́. Ẹ náà kò yẹ wọ́n bìlú. Ọ̀yá dàkú tí wọ́n wọ Yorùbá jẹ́ ọ̀yá dàkú. Tí wọ́n wọ Yorùbá jẹ́ yẹ. Gbẹ̀mílẹ̀ ẹ dàkú ẹgbàá mi. Ẹ dàkú ẹgbàá mi. Tí wọ́n wọ Yorùbá jẹ́ jẹ́ fòmọ́lẹ̀. Jọjọ. Mother! Yeah! Ilé kárí mi lẹ́kọ̀ọ́ gbà lọ́dọ̀. Help me! Yay! Ó yá wo bí. Yeah! Help me! Yeah! You go kill! Hey! You go die today! Walai! Yeah! You go kill today! So go! Walai! Yeah! Mother! Help me out! Àwọn lọ. Owó lọ bí kan. Àwọn lọ bokúbo láàárọ̀ yìí. Má lọ kí n mẹ́wàá wo. Ìgbà wo ló di ọ̀nà náà kó wá fẹ́ kíìpù mi nínú ilé kó wá di goalkeeper sílẹ̀? Wẹ́nẹ̀ jáde. Ẹ kó ṣẹlẹ̀ gangan. Owó oúnjẹ. Bẹ̀rù Ọlọ́run, alálà náà mo fún 500 naira. 500 naira. Ẹni ilé ẹ̀pọ̀n rẹ̀. Kí ìjẹ̀bú bá fọ́ ìní ilé ẹ̀pọ̀n ènìyàn, ìyẹn túmọ̀ fọ́ ìní dára láàrẹ̀. Wúwo má pò méjì àbọ̀ mi 500 naira. Wò dẹ́ ń sọ náà tàná. Wò fẹ́ ìyàwó ilé, wò mú 500 naira náà tàná náwó oúnjẹ láìṣe oníbàárà. Èbù 500 naira wọn tàná yẹn. O ti ṣiṣẹ́ tán mú ẹ̀mí lẹ́nu. 24 hours o ti sáré náà 500 naira tán. Ẹni bá rí ọbẹ̀ ládùúgbò bẹ́ẹ̀ kó mi pariwo bẹ́ẹ̀ àròkó olúwa ẹ̀wà responsible. Wọ́n rẹ̀. 24 hours. Wọ́n responsible wo lówó burúkú olóṣì aláràkà oníjàlájàlá oníjàtìjàtì wọ́n mú 500 ilẹ̀ látàná wọ́n fọ́ọ̀mù wọ́n mọ owó ilẹ̀ ebùrú wẹ́mọ̀fọ́ oníbàárà rẹ̀ mi wà ó yẹ kẹ́ mú 500 naira mi nánà kẹ́ má kà mọ́ owó jáde. Ẹni bá rí ọkọ mi fòsòkè kò mi ṣeré mi wá ẹdúró náà sí ká bá bímọ tí a ṣe máa gbọ́ ní máa ṣe sọ̀dájú fọmọ nínú ilé ni ó mọ̀ kàn jẹ́ kí n lọ dé. Kọ́mọ mi bá méje tèmi àmútẹ̀rẹ̀ kébà méje mi àmútẹ̀rẹ̀ bùrú bẹ́ẹ̀ mi lọ́nà yìí wọ́n lọ ibi iṣẹ́ ìjẹ̀ṣà dúró náà iṣẹ́ tí wọ́n náà ṣe lójoojúmọ́ wẹ́n gbówó náà wọn. Ó mọ̀ pé organizer ti tèmi charity mo fi ṣe ó mọ̀ pé we rise by lifting others Davido ni mentor mi. Ẹni dára àwọn mentor rẹ̀ dédé àwọn ìwà ṣiṣẹ́ náà rẹ̀ náà wẹ́n sanwó rẹ̀ ẹni dára wọn wọ́n gbé mi ìyàwó ilé mọ̀ ń jẹ́ ìyá bẹ́ẹ̀ ní jẹ́ ẹ̀nà náà yìí wọ́n wá fọwọ́ ráìsì
lift order ẹni dá ìdèdè wọn mọ oúnjẹ mi. wo kó bá lù mí pẹ bẹ́ẹ̀ nǹkan kó bá jábọ́ eyín mi ló jábọ́. ẹ̀kẹ́ yìí ẹ̀ lè yá yọ. ṣíbi èsì. ẹ̀ẹ́dẹ̀dẹ̀ náà lẹ́kọ̀ọ́ kó bá fọ́ ọkàn mi. ní kí mo jẹ́ ìjẹ̀bù ìwọ anẹ́wọ̀ ǹjẹ̀ṣà mo mọ̀ fọ́ mo ṣílé yà mo wọ oúnjẹ mi. jẹjẹ rẹ lọ kó bá dé mo ṣọkọ mo má ṣọkọ náà ènìyàn rẹ mo wọ oúnjẹ mi wọ máìsì wọ lift order sí wọ kẹ́lẹ́ ìyàwó nílé ebi ń pọ̀ mo wọ oúnjẹ mi. ayọ̀ ọ̀lẹ́ mo má ṣọkọ náà olówó kúkú ìfọ̀fẹ́ o. inú ìyá mi dùn ni o èso sí ọ. kí ṣe fún fún ọkùnrin náà ìjẹ̀bú ẹ̀ láfẹ́ jẹ̀ṣà. ẹ̀sùn wọ́. ẹ̀yin ẹ̀kọ́ là á sanwó má jẹ́ ẹ̀kọ́ bàbá jẹun tán á sà sanwó. ara tí mo máa ń sọ rèé alẹ́ sì fòkì ẹ̀ wọ́n ti ń tírẹ́ǹdì. ọbẹ̀ èèyàn lè fẹ́ jẹ́ egg roll gan kọ́ oníkéèyàn máa sanwó. ìdẹ̀tí lèmi ọ̀fẹ́ sanwó ara tá à ń sọ̀rọ̀ ọ̀run oníkẹ́fẹ́ ń tọ́já wọ́n á ṣe jáde tó náà. ẹ ò kúkú mọ̀ yìí jẹ ẹ mọ kékeré súùpù jẹ àwọn náà lájà gbogbo rẹ̀ sí gbogbo tájà yín sí náà láti. ọmọ jẹ́ òsìlè ìdọ́dọ̀ tèmi náà ní àyè. ta ni ó bá yín jẹ èmi tí mo máa ń fòkì ọmọ tí ń lọ lórí títì. kálukú ọlọ́run ti wọ̀n wọ́n náà lè délé èmi náà jẹyàn ni. gbogbo ẹ̀ ní ìmìlẹ̀ títì oníkẹ́mi ẹni ọkọ fẹ́ stay ní gbogbo ọwọ́ mi ò fẹ́ rú rẹ̀. tọmọ kọrẹ́ẹ̀tì ní tí mo jọ́ ọmọdé ni. ẹ mọ̀ pé mi wà ìfòkè yẹn òun ẹ̀ sí ìfòkì. èmi ò fẹ́ gbóyè èèyàn máa jẹun pé ọmọ à ń kọrẹ́ẹ̀tì èèyàn. ẹni mo mọ̀ jẹ bàbá mi mọ́ ara tá à ń sọnù àní kẹ́kẹ́ ẹ já ọ̀rọ̀ ló ní ìjà báyìí. ìjà tó báyìí. ẹ já kankan àwọn là ń já yín sí. ẹni tó bá jájú mi lọ fẹ́ jáwọ́ ọjà ni torí mo ti já. náà lẹ́jà náà lẹ́yìn jẹun tí gbogbo ọwọ́ ń sẹ́yìn. àwọn ọmọ kìíní wọn lè wá kíyàn lé àwọn ẹlẹgbẹ́ wa. n sì ń patí nínú ilé mi mọ̀ wá n lè wá nínú ilé mi kí n máa fọ́ọ̀mù ní tí wọ́n ń pè lókun tí ó ń dodo mi. àwọn bá kí jù láti jẹun jẹ ẹ̀rọ ìlà ẹ̀rọ fọwọ́ rìn. n bò ní patí ni kí n ti máa ṣe bẹ́ẹ̀ sáà wà ń patí ní ìsinmi. wọn náà lọ ọkọ mi wọn ti gbé wa o wọn tún ti gbé wa àwọn tí wọn máa ń gbé ọgbọ́n wa ni. ọgbọ́n ọdẹkù wọn jẹ́rìí ẹ̀. wọn tún ti gbọ́gbọ́n wa fún mi lónìí. ó ti balẹ̀. bẹ́ẹ̀ ni. ọ̀yà jẹ́ ń gbọ́ gbẹ́mí níbẹ̀. lónìí ọkọ mi. Davido kí ni bẹ lọ́wọ́ rẹ̀ owó kí ni bẹ lọ́wọ́ rẹ̀. ṣé ọmọ bàbá olówó wọn mọ̀ lólówó. owó kí ló ní. wọn lólówó bàbá rẹ̀ ní. ọmọ tí ń gun jẹ́ẹ̀tì. ńgbà wọn gun jẹ́ẹ̀tì nǹkan dákun kí ni bẹ́ẹ̀ ni jẹ́ẹ̀tì tó bá sọ owó dátà wọ́n bá yẹ owó dátà kó lu owó tà ní kí ló ṣe tá a lè ra jẹ́ẹ̀tì. òótọ́ ni o òótọ́ ni o tí ọba ti ẹ̀jẹ̀ pé mi ti wà yìí owó tí àwọn táwọn èèyàn ti bùn mí láyé tí mo ti dá sọ́wọ́ ìyá mi mú wá jẹ́ ń bọ́ fi pamọ́ mú wá jẹ́ ń bọ́ fi pamọ́ ká ní owó ń bẹ lọ́ọ̀ mi ni màá ti ra jẹ́ẹ̀tì. ẹ mọ̀ sí ọgbọ́n tó wá sórí mi wọn bá ilé tú síta á ra jẹ́ẹ̀tì á ju àdé fídíò mọ́. wọ́n padà tú o gbogbo ohun tó bá ti lè bá owó dé akọ̀yìn sọ̀rọ̀ tí olówó nú lè mi owó láyé lẹ́yìn owó kò ní wọ̀n níwọ̀n ọmọ ìgbẹ́ mi ní òòrùn ṣẹ́rí wọ́n máa ń ronú mo ti wà mo tún rò pé bá ti ń ṣiṣẹ́ ìlọ yìí o kí látún fi kún sẹ́yìn tàbí tètè rówó owó tá à ń wá ó sálò owó tá à ń wá wọ́n á ronú pé bàbá ti ń dé o níbi àjọ láàárọ̀ tá a ti ń dé bí aago kan wáyé kí wọ́n bọ́ di ògógóró ká tún mọ́ ògógóró mọ́ kọ́ ọ máa ta ní ìṣeré èmi náà ní sí ní télọ̀ ní sí àárọ̀ mi tí n bá ti ra kí ni mo sí ní èjìká ní ṣọ́ọ̀bù ìgbà tí wọ́n ń tó ògógóró èmi á ti kiri èjìká ní ṣọ́ọ̀bù lọ tí n bá ti ń dé lálẹ́ màá bọ́ọ̀dì ṣúyà. tí n bá ti rí lọ́pọ̀ gan kọ́ mọ wà kọsẹ̀ jáyé rẹ̀. wá ṣọṣẹ́ tó dókò ní wàhálà. mi ọ̀rá parí kan tó sọ̀rọ̀ alálùbáríkà kí ni èyí. wọ́n fẹ́ bọ́ ara fún mi o. èwo ni kí ọmọ ìgbàjọ láàárọ̀ kọ́ ọmọ ta pàràgà lálẹ́. kí wàá ní èmi ò máa ta ṣúyà lẹ́gbẹ̀ẹ́ kan lọ́dọ̀ rẹ̀ mẹ́. àní díìmù tí ń bẹ lórí mi ó ju wọ́n tà ń sọ yìí lọ. ẹ mọ́gbọ́n tí wọ́n bá ní wá. ara tá a sọ ní kẹ́ ẹ wà sọ́sà kó wà wọ́n. wọ́n tó wà sọ́sà lè rà ètì sọ ohun tí bá ń tẹ̀lé yín ní kámú. ẹ̀yin tẹ̀ sọnù ẹ̀yin náà mọ̀ ọ̀pọ̀ mẹ́nu mi ọgbọ́n bọ́ gbogbo orí mi. ọgbọ́n ọgbọ́n ní ó Ganiya ní ó Ganiyu. ọ̀rọ̀ àjọ wa yìí náà ni. a mọ̀ sọ fáwọn èèyàn pé wọ́n bá ti dájọ́ sí wa lọ́wọ́ o wọ́n bá fẹ́ gbà ó wọ́n mọ̀ gbèlè sí. èlé owó àjọ bó la fẹ́ máa rí èlé fún wọn. ilé ń sọ yìí
máa ṣe ń sọ̀rọ̀ lẹ́mẹ̀rún ẹnu ẹ tiẹ̀ ní sùúrù fún mi. mọ̀ ń gbé bá pọ̀lọ́ mọ̀ fi ń gbọ́rọ̀ kí sáà ṣe nu ṣé mo dẹ̀tẹ̀ ilẹ̀ ni. àwọn ọ̀rọ̀ tí mi ò fẹ́ rí ibo lọ́nà tá a fi ń gbàjọ ìtẹ́lẹ̀ ẹ̀yin náà mọ̀ pé ọ̀nà scam. ọgbọ́n lórí wọn. bàbá ti ṣe tẹ́nìsì. ọdún mọ́gbọ́n tó tún mú wá ń sìn mo fún ọ lóye. wọ́n ti ẹ̀ fẹ́ bá yín ra wíìgì tẹ́mọ̀dé sórí yín nìsín. bẹ́ẹ̀ ni tí wọ́n ṣe lẹ́yìn mẹ́ta inú. má jẹ́ sọ̀rọ̀. ara jẹ́ ọkọ mi ò. à ń ṣeun. mọ́tò ẹ̀ tó ń yọ eruku yẹn wọ́n máa ta fìrà nǹkan tó ń ṣe. ẹ filẹ̀ ẹ má bá anybody jà o. tálà wọlé hello. jẹ́jẹ́ o. Climb mọ́lẹ̀. Pẹ̀lẹ́ báwo ni? Kí ni orúkọ ẹ? Adesina ni sir. Adesina? Yes sir. Àbí Dina? Shina. Are you sure you are Shina? Yes. Olúwa ṣínà ayọ̀ fún gbogbo wa. Àmín sir. Kí ni ìnagijẹ bí àbí Pablo Rishi or Pablo Escobar or Young Money àbí Pablo báwo ni? Young Money or Pablo kí ló ń jẹ́ ń bẹ̀? Àwọn ìyàwó bọ̀ ló máa ń jẹ́ orúkọ bẹ́ẹ̀. Ṣé tí wọ́n bá ń ṣe ìyàwó ẹ̀ ṣé o máa mọ̀ pé ìyàwó ẹ̀ ló ń jẹ́ orúkọ yẹn? Àbí? Calm down. Ẹ̀ tó ipò ti fún mi lówó lánàá lọ fẹ́ dúró mọ́. Ẹ ti rí mi fín. Street lẹ́jọ́ wà bí? Wọ́n bá ẹ̀kọ́ òun parẹ́ ìwọ ló land right jù. Street lẹ́jọ́ wà. Street náà ti mú ẹ̀yẹ àbí? Are you calling us street officer? Bá mú kí mọ́tò ẹ̀. Police are friends. Shut up, ọ̀gbẹ́ni. Ok, orí ẹ̀ máa pé. Wọ́n ní ọmọ ẹlẹ́fọ̀ọ́ òun lẹ́fọ̀ọ́ òun kì í ṣe tàbí. Ṣé mo pè é lẹ́lẹ́fọ̀ọ́ àtọ̀? Orí ẹ̀ ó máa pé. Ọ̀ya, fóònù ẹ̀dá. Wọ́n ti ní ká máa fún anybody ní fóònù wa. Okay. My phone is my personal belongings. Kò sí kò tó kọ́ ẹ̀kọ́ ló fún mi. Hey, o ti tó filẹ̀. Ọ̀gá olórí burúkú ni bọ́ ìṣá. Mo fún mi ní fóònù ẹ̀. Wọ́n ní kẹ́ máa fọwọ́ kàn wá náà. Ọ̀gbẹ́ni mú fóònù ọ. Ṣí fóònù fún mi gan. Bẹ́ẹ̀ni tẹ́jú ẹ mọ́ bẹ́ẹ̀ kó ṣí fóònù. Ó ti wà wọ́n ní. My friend, how far? Ó ń wo porn. Ọ̀gá ń wo porn. Ọ̀gá ń wo porn. Máa ń pariwo mọ́. Báwo lẹ ṣe mọ̀ pé porn? Ojú ẹ fọ́. Ojú ọ̀gá mi fọ́ nìyẹn. Ó tún fọmọ kókó tó wálé ayé fúnra ẹ̀. Ọmọ ọlọ́mọ tí ò ti lè ju 3 months lọ ó fi ṣe DP. That's my baby. Your baby. Báwo ló ṣe rìn tó fi ní baby? Ṣé yóò kí n bí mọ́mọ́ ní ọ́fíìsà? Ìyá arúgbó òlélẹ̀ tó ń smoke. Do you know me? Have you heard about me before? Orúkọ yín ló wà lára bánà yìí. Orí ẹ̀ burú. Calm down. Ọ̀gá mi sọ̀rọ̀ dẹ̀ jòkó sínú mọ́tò ó máa gbàjọ́ lack of home training. Mo rí Jerry mi. Jerry ẹyọ kan tí mo mọ òyìnbó ni. Wọlé. Ó fẹ́ mú ẹ. Ọmọ Nàìjíríà náà máa ń jẹ́ Jerry. Ọmọ Nàìjíríà máa ń jẹ́ Jerry náà. Ẹ ṣe fẹ́ ìjà fún mọ́. Jerry jẹ́ gẹ́gẹ́ bí Àyìndé, àbọ̀jẹ́ gẹ́gẹ́ bí Àkàndé, àbí Yusuf dẹ̀. Tọ́ka ló bá tọ̀. Ọgọ̀. Ẹ má nà ọ́. Ṣé ìyẹn ní bàbá rẹ̀ báyìí? Ọ̀gá jẹ́ mọ̀ nà. Stop. Ẹ má nà ọ́ sẹ́ẹ̀. Mo lẹ sísè náà pè yẹn ẹwò tó ń ké ṣé bébì yẹn. Gba driver license. Fún mi driver license. Bàbá ìtẹ̀lọ́gà. Wọ́n ní kò dúró. Ẹ má nà. No, that's brutality. Ọ̀gá ò fẹ́, yeah. Commandant ò fẹ́. Hey, stop it. Commandant ò fẹ́. That's police brutality. I don't like it. Mo fẹ́ mọ̀. Wọ́n ní ká máa nù ẹ̀. Ṣáìtì olùkí mo pọ̀ ẹ̀. Ṣé bùrẹ́sà mi àbí excess? Àwọn ọmọ yìí ò lẹ́kọ̀ọ́ mọ́.
ẹ fún ọ lẹ. Simple question ò lè dà. Ká máa tí tó kọ̀ọ̀kan. Bọ́sì báyìí. Bàbá wèrè ni máa jọ. Lẹ́bílẹ̀. Everybody ẹ padà everybody. Me like it. I don't like it. Ẹ jẹ́ kí n lọ bọ́ yìí. Má nà filẹ̀. Ẹ check particular man ni. Ẹ kó lọ. Mi ò pè é kókó ṣe òtútù. Ọ̀gá ẹni kí n wá. Bọ́sì báyìí. Mi ò pè é. Bó o ti sá fún mi yẹn, Ọlọ́run máa sá fún ẹ. Sórí ó ní ọ̀rọ̀ kan tó máa ń sọ pé if money don drop I go jab black belt ẹ̀yin ní kọ́kọ́ lẹ̀ mọ́ ṣe most wa wà ní títí ara ń kan wá. Police is your friend ṣé you understand you don't fight them. oríkè mo sọ fún ọ commandant tó fẹ́ ṣó gbé ẹ bẹ́ẹ̀. bí mọ́tò nígbà tí ìyàwó ẹ̀sìn àsìkò lónìí ní báyìí. àbí ìtìbú ọkọ. ibi tó yẹ ń lọ a lè lọ mọ́ báyìí nígbà tó ní ìfẹ́ plan à ń bọ̀ kò wá báyìí. iná ni ń bò mi bójúkójú náà ni wọn àti kí ìfẹ́ planner ni wọ́n lọ ibì kan wọ́n sì sọ pé àwọn ò ní pẹ́ dé. wọ́n mọ̀ pé ojúkójú ara ẹ̀ ò balẹ̀ o. mo mọ̀ àmọ́ ó ti sọ fún mi pé kọ́dà kó jẹ́ talẹ́talẹ́ òun ò dé àyìn. ṣé Túndé tí ó ní bí lòun ò sùn. kò lè sùn bí lónìí. irú tó ṣe ń jọ ní tó sùn tó wá lọ sùn sẹ́gbẹ́ rẹ̀ tó wá gbà lọ sùn bí yàrá wọn kí tó nírọ̀ o. ibi ọ̀yọ́ kò lè ṣerú rẹ̀ lónìí. kó má ṣe kíní fún mi. ló ga ni. ojúkójú ló dé ojúkójú náà ojúkójú ọ̀rẹ́ mi dé. ojúkójú ojú burúkú. Oh my God. Ó ní wọ́n tó wà náà ní alágbára ọmọ. Bẹ́ẹ̀ ni káàbọ̀. Ojú òsè tó dùn bẹ́ẹ̀ ní tọ́ òsè tó dùn. Látàrọ̀ tí mi àti ẹjọ́ sọ pé tètè dé o ká lè yanjú táyànjú pápápá. Ọjọ́ mọ̀ pé lọ́ọ̀bì kankan wọ́n lónìí. Bẹ́ẹ̀ ni. Òun wá dà. Ẹ wo òkè kẹwọ ẹnu ọkọ kẹwọ lẹ kẹwọ ẹnu àdá event planner yẹn. Bẹ́ẹ̀ ni àtàjára nù number one ìfẹ́ planner. Ìyẹn wà mélòó tọ́ ẹ gbà mí. Event planner. Event planner ni. Àwọn ni. Gbé wọn sórí ìjókòó gbé wọn sórí ìjókòó fúnra wọn. Ìrọ̀ wọn ó gbé wọn sórí ìjókòó yìí. Gbé wọn dáadáa. Ẹ wo kí ni. Mo ní ṣe. Ìfẹ́ planner ni. Wọ́n kéré lójú àmọ́ wọ́n dàgbà sí wọn kù. Bẹ́ẹ̀ ni. Nígbà tí Tinubu gba pírẹsidẹ́ǹtì tán tí wọ́n fẹ́ ṣe pàtí àwọn ni wọ́n plan gbogbo rẹ̀. Bẹ́ẹ̀ ni MC Olúọmọ ó tó gbadé nísìn gbadé wọ̀ọ̀lù ẹni tí ó infect gbogbo ẹ̀rọ tí ó plan gbogbo rẹ̀. Nítorí sèmi pọ̀ kọjá tó ń sọ yìí tí a bá kọ́ tínú dúrọ́ọ̀mù sẹ́ni ilé ojú ẹ̀ tó. Wọ́n gun àpótí ó ní bí wọ́n ṣe máa ń gùn wọ́n sì ní àwọn ọmọ iṣẹ́ tí wọ́n yọ gòlòtò àwọn yìí ni wọ́n mọ pákéjì gbogbo. Àwọn tó gbígbà kánsílọ̀ tó ń wọlé lọ́jọ́ kìíní àná fẹ́ ṣàṣìjẹ lọ́wọ́ wọn wọ́n ń kánjú. Ok, ẹ má mi náà ẹjọ́. Event planner. My name is Ganiya Ganiyu. Can I know your name? Ẹ dákun bolókọ mi wà. Táìmọ̀ introduce ara yín táìmọ̀ yóò kọ̀ mí kúrò. Oh God, mistake, mo fọkọ. My name is Ganiya ọkọ Ganiyu. Ganiya. Ganiyu ọkọ Ganiya tí wọ́n fẹ́ sọ yìí. Ganiyu ọkọ Ganiya. Oúnjẹ. Ẹ dákun, can I know your name? My name is Antajara. Abolode-Ife lójú one. Ẹ̀yin l'Abolode-Ife lójú. Bẹ́ẹ̀ ni. Ẹ bá wa fẹ́ ilé yẹn. Nọ́mbà wà ní wọ́n ní Áfíríkà wọ́n ṣe wà. Kò sí wàhálà. Bó wà níbi tẹ̀ lọ. Ẹ má bínú pé mo pẹ́. Ṣẹ́ni, ẹ mọ̀ ẹ̀rọ ìyẹn ẹ máa wọ̀n gan. Kò dé lè work fún nǹkan tá a plan. Ẹ rẹ̀ àtájù wọn. Wọ́n sì mọ̀ ṣèpọ́lé orí ibùkún ní WhatsApp pa àwọn ọmọ ń ta ẹran o. Wọ́n lẹ́ràn òun lọ́lẹ́sìn ni wọ́n wí. Ló burú. Ibi tó ní àfọkànbalẹ̀ dé ní wákàtí àkókò tá a wà ṣe jẹ́ ìsọ fún ọ àwọn onírú wọn ní dọ́là ti mú. Àwọn ibi tí irú àti dọ́là ti. Ẹ ti lọ́dọ̀ onírú náà wọ́n tún ní ìyún náà tí wọ́n. Táwọn ará òfò báyìí. Ẹ mọ̀ tá a sì. Orin tí ọba ti ṣòro dá ìgbé rẹ̀ òṣòro. Tó lówó láyé mọ̀ tó bá ra mọ́tò. Májì tànà òun náà ràjá. Nǹkan tí ń sáré làwọn méjèèjì jọra. Bá sì ṣe rè bí màálù ọba ṣe rà wọn ara díẹ̀. Adìyẹ bíi tí bò ó. Káfàdìyẹ ṣe ìyàwó. Káfàdìyẹ ṣe ìyàwó bíi tí bò káfọ̀ fẹ́ dìyẹ ṣe wẹ́ẹ̀dì. Kò sí tó burú mẹ́ á sì rẹ̀ yín sí. Wọ́n máa bẹ̀rẹ̀ ń jẹun. Ganiyu. Ganiya.
kí ni eléyìí báyìí irú ọ̀rẹ́ wo nu ṣé káwọn èèyàn máa fẹ́ ń jẹ ẹyán ni àbí kí ni. iyán àtẹyin wọn jọra wọn funfun náà jọ ni wọn àwọn èèyàn fẹ́ yín jẹba. lórí ibi wẹ́ẹ̀dì èmi tún ṣe pé mo gbọ́ àwọn ọmọ WhatsApp group àwọn ọmọ secondary school yìí ni ọ̀wá tí wọ́n á jù mí sí gbogbo wọn ni mo sọ fún pé wọ́n wà wẹ́ẹ̀dì mi tí mo wà ìfọ́ọ̀kì tí wọ́n trend lọ́wọ́. orí mi sì ti tún iye eruku. ó rí ọmọ gbóná náà ni. orí mi sì gbóná. kí ló eruku orí tiẹ̀ ń wá. Ganiya kí ni bọ̀dá Gani ṣe fún ọ. bọ̀dá Gani àwọn sọ̀nà rẹ̀ pé kí ni báyé yẹn ara sẹ́yìn jẹ gbogbo oògùn orí burúkú tẹ̀wọ̀n lókè ògùn yóò wá mọ́ fún yín ní egun burúkú pé kò sí ẹnìkan tí àṣàṣì ẹ̀ lè ràn yín lọ́jọ́ kìíní àná orí ọmọ wọ́n sọ orí ọmọ yóò pé ṣé ọkọ rẹ náà ló bá gbà bọ̀dá Gani ìjà yín ni mò ń gbé má gbèjà mi. kẹ farabalẹ̀ nígbà tí n bá láǹdì ẹ mọ̀ pé tí yín ni mò ń ṣe Ganiya Yorùbá ti sọ wọ́n ní kòkòrò tí ń jẹ́ ìgbà ìdí ìgbà ló wà kí ló dé tó ń ṣojú báyìí sí èmi ń sojú sí ọ. sọ fẹ́ atagogo sí ọ ni. èmi ń sojú sí ọ. lọ́jọ́ kìíní àná nígbà tí o fẹ́ mú ọkọ̀ ìtò fẹ́fẹ́ kó tó ní kó fọ ní bọ̀dá Gani. tá a lọ sí ọ̀dọ̀ àfa Akíìmù. tó o mú orúkọ èèyàn mẹ́fà lọ orúkọ bọ̀dá Gani kan ló kọ sí láti mo ṣe ojú sí mi yẹ ká jọ fún ojúkọjú tí ó wù ọ̀pá ni sẹ́yìn náà sì rí pé ọ̀rọ̀ mi ti ń dùn nígbà táwa dé ọ̀dọ̀ àfa Akíìmù tó kọ orúkọ èèyàn mẹ́fà orúkọ yìí ló kọ láti àfa Akíìmù wá nínú gbogbo àwọn tó kọ yìí o orúkọ ẹni tó kọ láti òun ni ọkọ rẹ o ó ní pé ẹ̀mú orí ọlá àti ọrọ̀ wálé ayé ó ní ṣùgbọ́n ẹ̀mẹ́mì gígùn wá ó ní ṣùgbọ́n ẹ̀mí ní owó nǹkan tí wọ́n sọ fẹ́ wọnú wọn nǹkan tó sọ ọ wá ní àmọ́ o tó bá dé ìpele kan wọ́n ní ẹ̀mí owó lọ́wọ́ wọ́n ní yóò wù ìkẹ́ ìṣèwẹ́ni wọ́n ní ṣùgbọ́n kẹ́ mọ́ ìṣèwẹ́dì ara rẹ̀. sórí tó ṣe lónìí kí ló dé tẹ̀lé ẹja pálá ní sùúrù kí ló dé tẹ̀lé gbé pálá ẹja pálá. ọbẹ̀ náà mọ̀ sí ní sẹ́ẹ̀. mo fẹ́ gbọ́rọ̀ ọkọ. bọ́ọ̀sì mọ̀ pé mo wà fọ́ọ̀kì. bọ́ọ̀lù ìjọ ṣe yìí. ẹ má dojú ọ̀rọ̀ mi lọ. bọ̀dá Akíìmù ni kí ló dé tó ọmọ lọ dé sòsódò lóṣooṣù tí ìbá ṣe pé wọ́n ní kó ọmọ dé bọ̀dá Gani mọ́lẹ̀. mo gbọ́ fímílẹ̀ má ṣàdúrà fún mi. mi fẹ́ tú. n tó ṣe àwọn ọmọdé ọmọ rẹ jìyà rẹ. mi fẹ́ tú. jìyà rẹ. ṣé ẹni kan sí mo ní mi ò fẹ́ tú jẹ́ kí n wà lórí ìdè. Màá gbọ́ tí mo fẹ́ bèrè ń gbọ́ kí ló dé bó lórúkọ ọkùnrin mẹ́fà. ṣé bó o fẹ́ sunkún tẹ́lẹ̀ ṣe nígbà tó ń wojú rẹ̀ ló bẹnu jẹ́ ìkànnì alábòsàbòsí. No Ganiya. No Ganiya. a máa sọ kọ́kọ́ dá mi. sọ́lẹ̀ ta ló fi kọ́rùkọ iṣu ẹ̀ kórì bẹ́ẹ̀ sóyè. obìnrin má para rẹ̀ ọ̀dà ọ̀tẹ̀ má jẹ̀ bí ọ̀dà. láti jọ́dọ̀ o ti mojú kojú sọ̀rọ̀ alálùbáríkà. láti jọ́dọ̀ tí mo mi ṣe kò parọ́ rí. àmọ́ ní mẹ́fà yìí mẹ́fà pọ̀ jù. ọkọ mi kí ẹsẹ̀ máa lọ yìí. nígbà tó ń fẹ́ mi so ọlọ́kùnrin pẹ̀lú mi rí. mi rí àmọ́ ní sọ yìí. ẹ wo bọ̀dá Gani irọ́ ni ó bá tiẹ̀ jẹ́. nítorí òfin gbélé ọkọ náà nù ọfẹ sọ mí dàbí mo fẹ́ jà àjọ gbọ́dọ̀ bí a ti wá ní kúra. ẹ má mọ̀ ṣe sáwà tá a rí lọ́kọ̀ gbẹ́gbẹ́ ilé yìí tó ilé yìí ò tó ṣé ní bọ̀dá Tájù ẹ̀yin lè sí ìyòkì àti agbára èyí sọ fún pé bọ̀dá Tájù òun ló gbàgbà lẹ́ni ìdí òun ló jẹ́ kẹ́jẹ̀ kan sórí bẹ́ẹ̀ lọ́jọ́ kìnnà náà èyí náà wá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ẹ wá lọ ó wá lẹ́ran wọn ẹ wá gbé kòsì mi ẹ wá sọ̀rọ̀ àwọn kọ́lọ́ jábàlẹ̀ rẹ̀ kí ló tó ṣe pé bọ̀dá Tájù ní bọ̀dà sọrí sí ẹni sùúrù ọyà mo ti gbọ́. ó ní wọ́n bọ́ọ̀sì tí wọ́n ṣàkóso àwọn kọ́lọ́kọ́ lọ́wọ́ fún ọ ni àwọn kọ́lọ́kọ́ ìwọ yìí ni mo kú. ọ̀fẹ́ má kúkú mi dákú tiẹ̀ kú má pariwo gbogbo àwọn mẹ́fẹ̀ẹ̀fà tó jọ mọ̀ rí ẹ̀ tí ó ti gbọ́ má pariwo kí gbogbo wọn lè mọ̀ pé mo ṣèyàwó gan kí wọ́n lè mọ̀ pé olóòka ti gbòòká ọwọ́ àwédò fún àwọn ọmọ ìyá bẹ́ẹ̀ kò tún àlẹ́. ojú wa la kà torí bọ́dá Gani ọkọ mi ọkọ mi ká mọ̀ pààrọ̀ ojú yín mò ń tí o ojú yín mò ń tí o sẹ́ẹ̀sì mọ̀ pé mo sọ mo ní ìfẹ́ bójúkójú ṣọ̀rẹ́ mọ́ ẹlọ́rọ̀ àti kékeré mi kí n máa bá sọ̀rọ̀ ẹ lọ ẹni máa bá sọ̀rọ̀ ẹ lọ. ọmọ ọmọ kó ti ṣe ń jẹ́ ń jì nínú ẹ̀. ṣé kí n máa lọ. máa lọ. ṣé òun dá wá sán mi báyìí ní ṣé máa lọ tẹ́ẹ̀kan pariwo bẹ́ẹ̀ ọlọ́gì. báwo lè ṣe fẹ́ ṣe báyìí àwọn mélòó lè fẹ́ ìjọba yín pàtó. ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kó jẹ́ bíi 300. rárá o 300 bíi síbò 400 ní eré 400 ń bọ̀ ṣe eré àwọn secondary school union tí wọ́n wà ní WhatsApp wọ́n mọ̀ pé mo wà ní fóòkì wọ́n mọ̀ pé mo trendy lọ́wọ́ wọ́n mọ̀ pé ayé mi ọ̀dà wọ́n sì ń gbókọ̀ mi káàkiri ó ti yé yín wọ́n bọ̀
ìdí nìyí tí wọ́n fi àdé lórí ibú ìsí gúrùpù tí wọ́n ṣe wọ́n ṣe pé àìlú ti ba ayé rẹ̀ jẹ́ yóò máa ṣe sọsọsọ káàkiri gbogbo àwọn ọmọ secondary school wa ni wọn ò fẹ́ rí èèyàn 400 ní ká ẹ ṣe 400. ṣé nígbà tí wọ́n sọ pé kó wọ́n parí nígbà tẹ́yìn sọ tí ọ̀rẹ́ sọ kó sọ 400. kó ṣe 400. àmọ́ ẹ ti gbé egun eléegun egun ajálẹ̀ gbé ẹ̀yìn òtún gbé egun. mo gbé èèyàn báyìí ń dáa fún mi eléegun. àwọn olórí ibú wo náà fàdíẹ sí secondary school WhatsApp group ìwọ jẹ́ pé primary 3 ò lè ka a for apple. ṣé wọ́n lè kà. ìwọ tó ọmọwé dà. ìwọ tó ọmọwé kan ìwọ ọkà kí ló fi dà. tí o ní wá sí. gbogbo ìwé tó kà kí ló fi dà. tí o ní jẹ́sẹ̀. bọ̀dá rẹ tó kàwé fọ́dà kan ní tànú odò. wọ́n sọ ìgbà tí wọ́n ti àkọsẹ̀já wọ́n ní pé inú odòbù ni ó ti ṣe orí. olúwa o ẹ dákun ẹ jẹ́ béèrè béèrè kan lọ́wọ́ rẹ̀ ẹ dákun ẹ jẹ́ béèrè béèrè ọ̀dà ìwọ tó wá kàwé tó ka gbogbo rẹ̀ kì í ṣe pé lórí burúkú fọ́tò rẹ̀ wọ́n fi ṣe láìsíláì lórí Instagram náà bẹ́ẹ̀ ni wọ́n fi ọ sí ò ní wájú ò ní lẹ́yìn ò lọ́kọ̀ ẹ́ lé bí wọ́n ṣe ń ṣe káàkiri tí wọ́n ń lọ sí kan náà lọ ẹ̀wọ̀ ọkọ̀ mi ti ìfẹ́ ni wọ́n. kó gbọ́dọ̀ jábọ́ síbi o kílẹ̀ ọ̀gbọ́dọ̀ jábọ́ síbi o. ọjọ́ kìíní àná ẹ bí mi pé ṣe mo lórí. ẹ mọ̀ lọ. màálù kan ṣàtìkà màálù kan á tún sí. àwọn fowópamọ́ ní owó wà nílẹ̀. á ṣe bábíkì á ṣe sídìkì o. owó lẹ́yìn tí a fẹ́. owó ni kò sí wàhálà. owó wà nílẹ̀. èbé mi ni wàhálà mi pọ̀ ẹ bọ́lẹ̀ tó bá ṣọ̀ fún. ẹ wọ àǹtí ajára bí o gbé yín máa gbé ẹ bá mi gbé wọn obìnrin ní ẹgbẹ́ wọn ẹyin nìkan náà láti fún lówó ọ̀kadà. ẹgbẹ́ ọ̀kadà ẹ pẹ̀lẹ́ ṣé wọn ó ní ọ̀rọ̀ la gbé wọn ò gbé wọn lánàá ẹni tí bàbá ó lè rí ó lè rí. sáìmọ̀ náà lé ọ̀dà. ẹ máa lọ ìwọ lọ gbé ẹ̀bọ̀ra wá fèmí ó gbé ẹ̀bọ̀ra wá pé ìfẹ́ ń pa olórí ibu ni ọ̀bù sí. ó jẹ báṣítàdì jẹ lónìí ìwọ ń búyàwó Ganiya Ganiyu tó dámọ̀. ẹ wá sà ìtúsí wọn ẹ wá sà ẹ bá mi kí madam. go sà ẹ sà. ríran mi mò ń jẹ ẹ̀dá ẹ̀ máa máa jẹ ń tẹ́ ìgbà ló dá páropáro. Yeah, well done. How are you, sir? Is everything okay? Everything okay? Hey! You must shoot you! If you do rubbish, I will do you rubbish! Hey, you are a madman. You are a nigger. I can't say that about everywhere now. Never see one above. Hey, come on. Oga, let them go. Go. Oga, let them go. Yes. Níbo? Ibi lẹ fẹ́ gbà wọlé? Okay. Ọlọ́run mi lẹ gbà kò wọ́n Jésù. Kò sí kan tẹ́lẹ̀ bá mi sọ. Kí n lè gbowó tó mú àǹsẹ́ èmi fọ́kọ̀sì. Kí n lè gba ẹ tó. Kọjá, kẹgbí kẹfọ́. Kọ́ ló dájú ẹ. Jésù mi. Kò lè ṣẹlẹ̀. Àwọn mẹ́sìn yẹn kẹ. Kọ́ bàbá láàlá mẹ́sìn yẹn. Kọ́ dájọ́ kọ́. Kí ló tó mọ̀ sí báyìí náà? Gbóhùn kan tẹ́ ṣe wá hard. You are such a hardship person. Ó ti hard ju o. Ìdí ìṣẹ̀lẹ̀ tí mi lọ́gùn tẹ̀ jẹ́ kí n parí transaction tó fi ń gbà mí gbà. Kí ló tún ṣẹlẹ̀ báyìí? Ọ̀dẹ tó tẹ gbàwẹ̀ déjọ́ sọ wọ́n mọ lálá o. Mo láàlá. Tó bá lálàá dákun ìfẹ́ gbọ́. Wà á gbọ́ yìí o. Ìyé ní dandan. Wà á gbọ́ yìí sẹ́. Mo láàlá ọkọ mi. Àlàbùkù mu ní ìlà. Mo láàlá fi ọkọ̀ tuntun yẹn dúró sí. Àwọn olè wà sáàkì wọn. Ẹ̀bẹ̀ ṣe gbòòlà. Àkọ́kọ́ yẹn wọ́n yí mi lọ́wọ́ púpọ̀ ìtẹ̀lé ọ̀rọ̀ kọ́kọ́ bá ọkọ mi wèlé lọ bùṣẹ́ náà lọ. Ayé ẹ̀ ní bàjẹ́ wọ́n ní ṣe òpó ọ̀sẹ̀ ní orúkọ Jésù. Ọlọ́lá fún wọn yìnbọn fún ta. Àbọ̀ bà lọ́wọ́ púpọ̀ kejì ẹ̀yẹ tẹ̀lé ẹ̀. Ìyẹn sábà wá níwọ̀n níwọ̀n ká jẹun àbọ̀fọ́. Wèlé lọ bùṣẹ́ náà lọ. Ọjọ́ àbúrú náà bí ọ̀nà. Gbogbo àlá tí wọ́n ńlá pátápátá láyé ọ̀ lálàrí. Bí báwọn kan làwọn tó máa ń sọ pé àwọn lálàpọ̀ àwọn gbogbo wọn sì rí owó láìfù. Wọ́n náà lárú àlá bẹ́ẹ̀. Àtìgbà tó ti fún mi uniform báyìí ló ti ń lálàá òfò sí mi. Níyẹn mi. Ẹ̀dá mo bá rí máa fún ẹ.
ẹ̀rọ mo bá rí bàbá áńgẹ́lì yóò gbé yí wáṣọ gbé mi clearly 3D. wo àwọn níbọ̀ wà tàjọ ń gbé gbogbo tí ń ṣẹlẹ̀ ló lè wà náà mọ̀ nígbà pé tó bá fẹ́ ṣàlàyé nǹkan kékeré báyìí wọ́n pariwo tó bá fẹ́ bẹ̀bẹ̀ wọ́n pariwo tó bá fẹ́ jà. nígbà bá ní gbọ́kẹ́ nínú ẹ̀dọ̀ tó wọ́n ní gbọ́. wọ́n pariwo wọ́n náà sọ̀rọ̀ díẹ̀ ṣé wọ́n náà wà náà ọmọ ìtàntà kánákọ́dà aláǹtà ìwà àwọn aláǹtà ni wọn tó bá gbégbá sórí tó bá ní ọjà tó ń tà gan ò ní tà torí ìwà aláǹtà lọ. tẹ́tí púpalẹ̀ títò ṣé wàá gbọ́ tèmi. wọ́n àkàjọ orí fọ́ọ̀dù ẹni gbọ́tẹ̀ òwe yí ẹ. wọ́n lọ sí ibùsẹ̀ ní ọ̀la. ọmọ kan wà mọ̀dé lẹ́kọ̀ọ́ bá mi kẹ́ wọ́n mọ̀ lẹ́kọ̀ọ́ bá mi. dídì wèrè tó jí mi sọ́mọ nǹkan tí ń ṣẹlẹ̀. ọ̀dà àwọn bẹ́ẹ̀ tàbí dájọ́ padà ọjọ́ àlálẹ̀. ìyẹn kan fẹ́ fún mi lówó báyìí mo sọ pé mi ò gbà yẹn lọ́wọ́ mi gbà yẹn kó lè jí. ìwé láìkẹ́ ṣàlàkà láàláì mi tó ọ̀dà tètè dájọ́ padà lọ lójú àlálẹ̀ lórí àbọ̀lẹ̀ mú mọ̀ wọ́n ìgbọ́dọ̀ bá ẹ̀ o. kò síjọ́ tí mo lálàá pé mo gba owó fún ọtí ilé ọmọ tí màá fi jẹ́ kí mo tó wá. ẹbí ní sáà òwe ti pa yẹ ẹbí owó ẹ lójú àlá tó ní olú. tó bá kọ orin kankan kọ́ máa bá yẹ. ìwé ẹgbẹ́ ní ìlẹ́nu wọ́n gbé ọ̀rẹ́ mi. ọ̀dọ́ iṣẹ́ ọlọ́pàá ẹ lè fúnṣẹ́ mú ẹ̀rọ lákàjọ́ kàṣí tó ara ká. ẹ bẹ ṣe àwọn ìdáhùn tó wà ìṣẹ̀lẹ̀ àlà àbúkú tó lọ́wọ́ bí wọ́n kàtó. bábà kú. ẹ kú iṣẹ́ o. Bàbá. ẹ ti ẹ̀ ń ṣe ráìsì lọ́wọ́ ni. Àbí o. iná gbọ́ta sọ́sún ẹ̀. ṣáájé wá. Àwọn òdùpẹ́ náà dọ̀lọ́. Ṣé èsì òyà rí yẹn? mo wá rí yín fún nǹkan ni. Rí mi fún nǹkan. bẹ́ẹ̀ ni. Ṣé èsì náà rò? ó fẹ́ ṣí díẹ̀ o ọ̀rọ̀ lórí àwọn tọkọtìyàwó tí wọ́n ń gbàjọ ń community wa yìí ni èyí Ganiya Ganiyu kẹnẹjẹgbẹ Ọlọ́run ló fò wọ́n pọ̀ kẹnẹjẹgbẹ. ó ti tó bí ọjọ́ mẹ́ta kan tí mo ti rí wọn gbẹ̀yìn mo ń dájọ́ sí wọn lọ́wọ́. bẹ́ẹ̀ ni àjọ tí mo dẹ̀ ń dá ìkẹrì mo fẹ́ fi ṣọdún fáà mi ni mo ti pe nọ́mbà tí wọ́n fi sórí káàdì switch off ló ń sọ. so èyàn náà dájọ́. mo ń dájọ́. náà tọkọ tìyàwó. àìṣe bá wa dàgbà tó yìí wọn ò ní nájẹsẹ́kù ni. èmi gan dájọ́ o kódà àdápọ̀ mi dá 210,000 àtọkọ àti ìyàwó wọn èsì pamọ́ káyé hàn àdírẹ́sì yọgbẹ́ lórí káàdì yan gbogbo rẹ̀ ní káyé o na fake àdírẹ́sì ẹni o. ọkọ àtọyà ó jìbìtì. ẹ̀ ń dàdàpọ̀. àdápọ̀. mo gbé wàhálà ti wà. wàhálà bíbí ẹ. pressure ti wà. gan. àdàpọ̀ lèmi náà dà. àdápọ̀. bẹ́ẹ̀ ni. ẹjọ́ ẹ mọ̀ kẹnu o ohun ẹ tó èlú àmọ́ sísè ọmọ ni. mi ò dá rárá máa ti dá tó àbàtẹ̀ 410,000. bẹ́ẹ̀ ni owó tí mo dẹ̀dà lé wọn lọ́wọ́ yìí mo fẹ́ fi ṣọdún fani àwọn ọmọ mi ò sì gbọ́dọ̀ gbọ́ pé mò ń dájọ́ torí wọ́n ti kìlọ̀ fún mi pé bàbá ẹ má dájọ́ o gbogbo nǹkan kí nǹkan tẹ́ ẹ bá fẹ́ àwo mọ̀ ṣe fún yín o àmọ́ mi ò fẹ́ fọwọ́ mẹ́wẹ̀ẹ́ wá jẹun náà ni. so ọ̀rẹ́ gba babaláwo yẹn dífá ifá ti ẹ̀ mọ̀ pé ọ̀gbá náà rárá. ẹ̀dùn náà ṣé àwọn scam yẹn náà wọ́n lè gba babaláwo ni. the same thing náà fọ bọ́ọ̀ṣì bá ẹ gbọ́ngàn I no understand ni. kí làwọn fáàmì wa ń wò. èèyàn fa ẹ̀ sùn. kí làwọn rúmọlẹ̀ ń wò. ìyọ̀ ọ̀sán yẹn ọkọ̀ náà pẹ̀ sán yẹn dáadáa ọ̀ ní gba ẹ̀ ká sùn ẹ̀ lè jí. àbẹ́mi ni mo ṣe mistake ni. mistake lílá. káàmù gbá babaláwo. èmi ti ẹ̀ dá. iṣẹ́ mi ọba dákun jẹ́ jèrè iṣẹ́ mi ẹni ní máa jèrè iṣẹ́ mi hypertension ni ó pa onítọ̀hún. Ganiya Ganiyu ẹ rò dáadáa kẹ́ ẹ tó bèṣù lọ́wọ́ ẹ o ẹ sọ fún ṣìgìdì pé kó má rodò lọ́wọ́ ẹ kí ló jẹ́ kò séwé kò ségbò nínú ayé ewé ń bẹ ògún sí wà máa jẹ́ kẹ́ mọ̀ yàtọ̀ láàrin afẹ́fẹ́ àti ìjì afẹ́fẹ́ ń fẹ́ yẹ́rìyẹ́rì ni ìjì níjà tí ń ká nílé káni lówó káni láṣọ lọ èèyàn tó wọ́n tí ẹ̀ sọ́rùn kó má ṣàfira wọ́n yà lájẹ́ ìjẹta òní ni mo jó oògùn kan àná ni mo ṣo oògùn òní olóòní gangan ni wọ́n ò dó oògùn wò wọ́n jẹ́ kán mọ̀ wọ́n gbá mi. solution ẹ̀mọ̀já yẹ̀ náà rọ̀ lẹ́yìn pé ẹ̀ẹ́dógún oògùn yẹn mọ̀ ní dán o
ìbọ́pọ̀ àtọ̀yà gba ẹ̀hún kẹ́ẹ̀mọ́ akadọ́ o bá ṣe wú rédíò station yáyé pariwo aráyé yọ̀bọ̀ ayẹ Ganiya àti Ganiyu òun ni solution o. ṣé ẹ ti wá wọn káàkiri gbogbo community ẹ rí wọn. àní fake àdírẹ́sì ifá ẹ̀gọ́ lè jẹ́ gbọ́nà dáadáa sọ́dí tó ṣe. wá wò afẹ́fẹ́ ò ní fẹ́ kó má kangi oko la. bẹ́ẹ̀ni. afẹ́fẹ́ mi yóò kàn yín la èmi mo wí bẹ́ẹ̀ fún yín. kárí bẹ́ẹ̀ nára ẹ. màá tún máa rí yín létà. akérira létà ọjọjọ sọ wa létà. ráìsì yẹn ò tí ì jiná. ẹ kóra ẹ lọ. ẹ gba babaláwo. ó dáa kò sí wàhálà o. àṣìká pọ̀fọ̀ tipẹ́tipẹ́ ìbèrè náà ifá obìnrin gba ọ̀ àdéhùn Ganiya Ganiyu very smart woman smart boy straight away ọgbà sọsọnù 419 olórí burúkú ó gbẹdẹkẹ náà fún ìṣì ti bèrè ẹ pàyàjọ níwájú iṣọ ayé lálá ní gbogbo ìlú ẹ pàyà kí ayé rẹ sọsọnù olórí burúkú. ẹ ti check document ẹ ti write card everything kí ni kọ́kẹ́ ti fẹ́. kò sí nǹkan tí mo fẹ́ you have to bail yourself here and if you cannot pay abi if you cannot bail yourself here you are in soup. ẹ̀fẹ̀ àtọ́bà yín ágíù ni. ìrora kò sí kankan. ok ẹ̀mí pé ẹ fẹ́ gbọ́ owó lọ́wọ́ mi. yes tó wá pẹ̀lú owó mo fẹ́ gbowó yes kí ló fẹ́ ṣẹlẹ̀. What is bribe? Hello? Sori ní station only bail is free ní ọ̀nà yìí mi ò ní fi ẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ máa gbẹ and if care is not taken mo lè lakóńdó mọ́ ẹ lórí ta ni ẹ́. watermelon ni. My name is. Nobody care about your name. Kò ní dá forúkọ ẹ. kí ló kàdà wá ṣé wọ́n forúkọ ẹ gbowó bá filẹ̀ filẹ̀ kí ló kó aṣọ ẹ̀gẹ́rẹ́ lánàá. èèyàn pọ̀ lórí 15 naira. My name is Daniel. My name is SP Akinpelu from the Federal Police Headquarters, Abuja. Good afternoon, sir. Nílò láti wọ́n ní pé kẹ́ máa dún sí kí sì máa gbowó lọ́wọ́ àwọn èèyàn kẹ́ máa stop tó owó lọ́wọ́. Kódà. ọ̀gá ẹ̀ ní àmì 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 ọ̀gá ẹ̀ mọ̀ ní àmì ọ̀gá ẹ̀ ní àmì ẹ̀dẹ́kọ̀ jẹ́ ìdágbére ẹ̀dẹ́ lọ dágbére ẹ̀dẹ́kọ̀ jẹ́ lọ dágbére ọ̀gá ọ̀gá ẹ̀ wò mí sà ọ̀gá ẹ̀ wá ẹ̀dẹ́ lọ dágbére ẹ̀dẹ́ dágbére ẹ̀dẹ́ dágbére. Ganiya Ganiyu tó dámọ̀ alájọ yìí màmá Ganiya Ganiyu gẹ́gẹ́gẹ́ Ganiya Ganiyu gẹ́gẹ́gẹ́ alájọ yìí tún ti dé alájọ yìí tún ti dé a máa ń gba cash gẹ́gẹ́gẹ́ àgbà bitcoin gẹ́gẹ́gẹ́ coin tí wà kò kí n jẹ bitcoin.